Auzubillahi minash-shaytanir-rajim. Bismillahir-rahmanir-rahim. Alhamdulillah wa salatu wa salamu ala asrafil sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam. Subhanallah, alhamdulillah, la ilaha illallah. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, la hawla wa la quwwata illa billahil azim. Akí Ọlọ́run Allah subhanahu wa ta'ala, ọba àjọkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run, ọba tó ti wà kí gbogbo ayé tó wà, ọba tó máa bẹ nígbà tí ò sí ẹ̀dá kankan mọ́, kábíyá ò sí, Allahu akbar. Ọba tó dá sánmọ̀ tí ò yẹ̀lé wa lórí, tó dá ilẹ̀ tí ò rì mọ́ wa lẹ́sẹ̀, ọba tó dọ́kùnrin tó dóbìnrin, ọba tó fi juni tó fi juni lọ, ọba tó ń gbé ọba mi, Allahu akbar kẹbìrà. Àtúndúpẹ́ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala, kó ṣọ́ wa títí di ọjọ́ títí òní. Ọ̀pọ̀ lájọ dágbére ó dàárọ̀ ní last week tí hàn pẹ̀lú wa ní ọjọ́ títí òní. Kò ń ṣe mímọ̀ ṣe tiwọn, kò ń ṣe tí mọ̀ ṣe tàwa náà, bí òun ṣe wípé a fi ń gborúkọ Allah subhanahu wa ta'ala ga ni. Àwa ti ara Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala, akí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, kíkẹ́ àtìgẹ́ ọlá Ọlọ́run ọba kó máa bá ṣíwájú wa ọ̀gá wa, ẹni tí Ọlọ́run rán sí wa pé kó wá fi wá mọ̀nà àtúbọ̀tán rere náà kó wá máa jẹ́ ti orí kọ̀ọ̀kan èmi àti yín, brọ́dà mi àti sísà mi níbikíbi tí ẹ ti ń gbọ́ mi, tí ẹ ti ń wò mí. Orúkọ mi náà tí yí padà, Dr. Sabi Sanusi láti UK, Ayaba Sanusi ní ìlú Newcastle. Alhamdulillahi Rabbil Alamin. Láì má gbára wa ní àkókò ní àṣálẹ́ títí òní Monday ọjọ́ Ajé. A pè àwọn ṣẹ́ẹ̀kì wa, àwọn dádì wa, àwọn aláàjì wa, àwọn bàbá wa láti ìlú Nàìjíríà ní ìlú Ìbàdàn níbi tí Allah subhanahu wa ta'ala jẹ́ kán tẹ̀dó sí. Àwọn ní ẹ mọ̀ bí ẹni mọ pound sterling, lẹ mọ̀ bí ẹni mọ dọ́là, lẹ mọ̀ bí ẹni mọ gbogbo owó tó jẹ́ olórúkọ ńláńlá bẹ́ẹ̀ ṣe mọ̀ wọ́n. Àwọn ṣèkì wa Bazid láti ìlú ọmọ júwe ara wọn, ẹ má jẹ́ kí n júwe wọn, ẹ máa orin gan ni mo fẹ́ kán fi wọlé, mo fẹ́ kán forí wọlé torí pé àwa obìnrin, àwa àǹtí, àwa àbúrò wọn, àwa mọ́mì, àwọn grandpa ló fẹ́ wá bá wa sọ̀rọ̀ lọ́jọ́ títí òní. Ọ̀rọ̀ olólùfẹ́ la fẹ́ kán wá bá wa sọ, kán wá bá wa dá sí àwọn rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nínú awuyewuye nínú ọ̀rọ̀ olólùfẹ́ dé, káwọn náà bá wa dá sí. Àwọn ní alára mi ò lè júwe wọn, àwọn ló lè júwe ara wọn, àwọn ló máa kíra wọn délédélé. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh, Sheikh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Ẹ káalẹ́ ìyá wa, Ọlọ́run ò ní fi yín sílẹ̀. Àmíkún fàyàkùn. Àlékún àlàáfíà Ọlọ́run, àánú Ọlọ́run, oore gbogbo ìgbà tí èèyàn máa jẹ ní àjẹǹjẹ tán, Ọlọ́run kó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa. Àmíkún fàyàkùn. Àlékún kí àtìgí Ọlọ́run kó lọ máa bá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Oore àsàlátù kọ́lọ́run kó má fìyà rẹ̀ jẹ ẹnìkọ̀ọ̀kan wa náà. Àmíkún fàyàkùn. A kí ẹ̀yin bàbá àti màmá wa tí ẹ̀ ń gbọ́ wa ní àṣálẹ́ yìí. A kí yín ní kíkí tí ó lọ́lá jù, kíkí tí ó níyì jù, kíkí tó ní àpọ́nlé jù, kíkí tí ò ní kórópò mi lórúkọ kò fi bọ̀dá sókọ mi, kíkí tí ètò wípé a sọ wípé àti kò tiẹ̀ pọ́n mi lé rárá, no, kíkí tá àpọ́nlé wà nú ẹ̀ jù, kíkí tí ò ní ikú ná. Bí bàbá fẹ́ kíyàn wọn ní ẹkú àárọ̀, ó bá escape kú àárọ̀ wọn ní ẹkú ọ̀sán, ó bá escape kú ọ̀sán wọn ní ẹkú alẹ́, wọn lè ní ẹkú iṣẹ́, ẹkú jíjẹ, ẹkú oorun, ẹkú àtijọ́, ẹkú ọjọ́ mẹ́ta. Ikú iná làwọn wá fúnra wa. Kíkí kan wà tí ò ní ikú nínú, kíkí tí ò ní kú nú, òun náà ní pé salamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Aláàfíà Ọlọ́run kó máa bá ẹni. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Àkọ́kọ́ àdúrà ni fún ìyá wa Dr. Zabi àgbàládùá. Bọ́lọ̀ ń ṣe gbé yín kalẹ̀ tí ẹ jẹ́ odidi oríkùsù kan tí gbogbo èèyàn ráǹfààní lára yìí. Ó wọ́n púpọ̀ nínú iṣẹ́ Ọlọ́run ó ṣe ẹ̀dá báyìí, àti pé bẹ́ẹ̀ tí ń fẹ́ náà lọ́lọ́run ṣe yìí. Ọlọ́run tó wá ṣe ní abẹ́lọ́run pé kó dákó jọ kó má fi àpadà sí aburú, kò sí tí ò lè kàn kó má fi kàn yín. Ànábì wa Muhammad tí ò bá wá gbogbo ẹni tí wọ́n wà lórí platform yìí lápapọ̀, kódà tó fi dórí ẹnjìníà tí wọ́n ń ṣètò bí kinní náà ṣe ń ṣe, àlàáfíà Ọlọ́run, àánú Ọlọ́run yóò máa bá gbogbo wa. Gbogbo olólùfẹ́ àpọ́nlé ànábì náà tí wọ́n ń gbọ́ wa lápapọ̀,
lórí péjì tàpálẹ̀ ànábì náà níbí ọlọ́run kó má fi ẹnì kọ̀ọ̀kan yín sílẹ̀ má dá yín dára yín má padà nínú àlámọ̀rí ẹnì kọ̀ọ̀kan wa wala hawla wala quwwata illa billahi aliyyil azim. ká tó wọlé ọ̀rọ̀ bàbá oníwàásí àgbáyé fadilatu Sheikh Muhammad Muhyiddin Ajani Bello ọlọ́run mọ́ mú wọn mọ́fà wọn fáwọn tó mọ̀ èèyàn mú ọlọ́run mọ́ padà nínú ìjọba ayé wọn wọ́n fi wọ́n sílẹ̀ wọ́n sọ pé òṣèmọ́nú àlámọ̀rí wọn ọlá ya al-Qur'ani karim ọlá masha Allahu la quwwata illa billahi al-aliyyil azim. ní ẹ̀yìn wá náà tọ́pìkì tí wọ́n fún wa lálẹ́ yìí pé ká bára wa sọ̀rọ̀ nípa ẹ̀ ọ̀rọ̀ kan tí ó ń jà rìnrìn láàrin gbogbo ayé ni tí gbogbo wa náà dẹ̀ rí wípé ó ń kó oríṣiríṣi ìpalára ó ń kó bá ìgbéyàwó wa ní àkókò yìí ó náà ní pé how can we describe enviousness in marriage nínú ìgbéyàwó lénìí báwo la ṣe fẹ́ sọ̀rọ̀ nípa báwo la ṣe fẹ́ kí la fẹ́ sọ nípa owú gbóná owú àjẹjù owú bàjẹ́ àti ìmọ̀díra ẹni sínú ìmọ̀dùnnú sí oore ọlọ́run tọ́lọ́run ṣe fún ọmọlàkejì báwo la ṣe fẹ́ describe eléyìí nínú ìgbéyàwó lónìí ká tó wá sọ̀rọ̀ nípa pé bá a ṣe fẹ́ describe àkọ́kọ́ gbọ́dọ̀ máa tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ gangan owú jíjẹ yìí ó ní agbára débi wípé tí ẹ̀dá bá jẹ́ ẹni tí owú ń bẹ lára rẹ̀ àwọn Yorùbá tún máa pe owú yìí wọ́n á máa pe owú náà ni wọ́n á máa pe ní ìgbónára Yorùbá tó ń pe owú ní ìgbónára ní another language ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ó ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ kò sí ọ̀rọ̀ kan táwa ní àwa wà tí àwa bá nínú ọ̀rọ̀ ọlọ́run kò rí bẹ́ẹ̀ alifokalla kò sì ní rí bẹ́ẹ̀ láéláé ọ̀rọ̀ ọlọ́run ó ní gbogbo ló jẹ́ tí gbogbo wa ń gbé ayé nínú ẹ̀ Al-Qur'an tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún àníbù wa Muhammad sallallahu alayhi wa sallam ó ti yẹ ká gbé ìgbésí ayé lọ́kọláya tí a bá fẹ́ ní happy home bóò ni a ṣe ní mọ̀ owú ara ẹni tí owú yìí ò fi ní ba ẹni tó dùn jẹ́ nítorí tí owú bá wọ ilé tí wọ́n ti ń jó yóò sì sọ wọ́n dẹni tí ó kàwọ́ lẹ́rán báyìí Allahu Akbar tí owú àníjù tó bá wọ ilé ẹ̀rín yóò sọ lé ọ̀hún di ilé ẹkún Allahu tí owú àníjù bá wọlé ọlá yóò sọ lé ọlá dahoro Allahu tí owú àníjù bá wọ ọ̀dọ̀ ẹni yìí kò sì ní yóò sì wọra rẹ̀ lẹ́ni tí ò ní yìí mọ́ nítorí gbogbo yìí tí ó ní lójú ẹ̀mí rẹ̀ náà ni ó ti lọ lára rẹ̀ owú àníjù ó lè bà tóbìnrin jẹ́ ó lè sobìnrin dẹni tí ó máa ṣíká owú àníjù ó lè bà tọkùnrin jẹ́ ó lè sọ ọkùnrin dẹni tí ó máa pààrọ̀ ìyàwó gbígbé yẹn pààrọ̀ fìlà owú àníjù ó lè sọ ọmọ tí ìgbéyàwó kan produce tí ó sọ di ọmọ tí yóò dá sí aburú nínú gbà àbí láwùjọ wa báwo la ṣe fẹ́ ṣe tí owú àníjù kò fi ní kó orí burúkú bá wa Ànábì sallallahu alayhi wa sallam Ànábì ní al-mu'minu yaghbitu wala yahsudu Ànábì ní kò burú kò le kò jẹ́ tí ó bàjẹ́ wípé kí a sọ wípé mùmìnì ń jowú mùmìnì a máa jowú a lè jowú tá a bá rí nǹkan tó dáa ká jowú ẹ̀ bá a bá rí tó wù wá káwa náà sáré ká ní bá a bá rí tó rẹwà káwa náà jìjàdù kó jẹ́ tọ̀dọ̀ tiwa ìyàmọ̀ tí owú àníjù tó bá wọ ilé ẹ̀rí yóò sọ lé ọ̀hún ilé ẹ̀kún sí kò ní sí owú àníjù bá wọlé ọlá yóò sọ lé ọlá dáwọ́ ní ẹgbà àkókò wa jẹ́ tí owú àníjù bá wọ ọ̀dọ̀ ẹni yìí Ànábì ní yóò ti wọ rẹ̀ lẹ́ni tí ò ní yẹ kó bítù nítorí gbogbo èyí tí ó ní lọ́wọ́ ẹ̀ láàrin àyè ó jùlọ kò bá mú kí mùmínì ó jẹ́ oníkèéta má jẹ́ kí owú rẹ̀ ó bá ọ débi pé wàá máa ṣe kèéta má jẹ́ kí owú ó bá ọ débi pé wàá ní gbé ọ̀rọ̀ síbi Ọlọ́run gbé sí mọ́ má jẹ́ kí owú ó bá ọ débi wípé ó sì fi lé ẹni tọ́lọ́run ṣe lógo òdílé ògo ayé aṣọ ìyà àwọn èèyàn kan ó sì fi lé jù sọ́run má jẹ́ kí owú rẹ̀ má jẹ́ kó sọ ẹrù ọlá tẹ́nìkan rù wáyé má jẹ́ ó sọ kalẹ̀
owú ṣe lè pọ̀ tó débi wípé ó ti torí pé ó jowú ó sì léyàwó rẹ̀ jáde lóru òru ọ̀gànjọ́ pẹ̀lú oyún nú àtàwọn ọmọ oní ó máa kórí burúkú rẹ̀ lọ. Owú yìí òun la fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lálẹ́ yìí. Àwọn àdánwò tí sì ń kó bá yìgì wa ó pọ̀. Ṣùgbọ́n Al-Qur'an tí Ọlọ́run sọ̀kalẹ̀ fún Ànábì wa Muhammad ó ṣàlàyé yìgì. Torí ká lè sọ pé kí ni owú ṣe nú yìgì, á mọ̀ pàtàkì yìgì náà. Pàtàkì ẹbí. Nínú ẹbí Islamically ní tí Islam gbé kalẹ̀ ní wípé ọkùnrin ló lórí ẹbí. Ọlọ́run ló wí bẹ́ẹ̀ kìí ṣe èèyàn. Tọ́lọ́run bá wá yan ọkùnrin ló lórí ẹbí ó láwọn potentials tá expect lára ọkùnrin ó fi mọ́ ẹjọ́ lórí ẹbí. Ọkùnrin tí ò bá wá meet up gbogbo tájẹ́ẹ̀tì tí Ọlọ́run tò kalẹ̀ yìí a jẹ́ wípé pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ̀ kí àtẹ ẹ̀lẹ̀kẹ̀ ó má bàa dà tí ọ̀run lámọ́ lọ́wọ́, kí n tó ń dùn ó má bàa padà kan. Ṣẹ́mọ̀ wípé Yorùbá bọ̀ wọ́n ní oníyán purọ́ aládàlú sòdodo. Oníyán ní ẹmúyán rẹ ọbẹ̀ rẹ o, wọ́n wá ń jẹyán rẹ̀ lọ́wọ́, wọ́n wá bá lẹ̀kẹ̀, wọ́n bá kókó nínú yán, wọ́n tó tọ́ ọbẹ̀ wò iyọ̀ tún já. Nígbà tó ní yóò sì polówó fún wọn, iyán rẹ ọbẹ̀ rẹ ni tó fi gbé wọn mára tán fi ra yán lọ́wọ́ ẹ̀. Oníyán purọ́ nù. Aládàlú ó yàtọ̀ àdàlú fún wa. Wọ́n wá ń tó àdàlú rẹ̀ wò náà bá lẹ̀kẹ̀ náà bá òkúta. Wọ́n bá bí imí ẹran wọn ti ẹ̀mí tán lè pé àìwọ́n wá lélẹ́yìn. Ó ní ẹ dákun torí Ọlọ́run sẹ́mọ̀ pé ńgbà máa polówó fún yín àdàlú mo pé o. Gbogbo ń tẹ́ ẹ bá nú ẹ̀yìn ìpínlẹ̀ wà lásán o. Àdàlú ra wọn ni o. Ǹjẹ́ ìbí ẹbí tá a là ń kó jọ lónìí sí ẹbí àdàlú ni àbí ẹbí tá a mọ́ra fún? Ìgbéyàwó tá a bá palẹ̀ mọ́ ẹ̀ tá a dẹ̀ gbé síbi tọ́lọ́run gbé sí oríta abi tó ń lọ náà lóríta àparun. Ọlọ́run wá ṣàlàyé pé bismillahir rahmanir rahim. Al-Qur'an ní ar-rijalu qawwamuna 'ala an-nisa' bima faddala Allahu ba'dahum 'ala ba'din wa bima anfaqu min amwalihim fasolihatu qanitatun hafizatun lil-ghayb bima hafiza Allah wallati takhafuna nushuzahunna fa'izuhunna wahjuruhunna fil madaji'i wadribuhunna fa in ata'nakum fala tabghu 'alayhinna sabila inna Allaha bima ta'maluna khabir ila nihayatil aya. Sadaqallahu al-azim. Al-Qur'an bá wa sọ̀rọ̀ nípa pé tẹ́ bá fẹ́ tò ẹbí tẹ́ fẹ́ kó létò dáadáa ọkùnrin ni ẹbí ṣáájú. Ọlọ́run ló máa ń torí ìwọ obìnrin tó fi sọkọ rẹ̀ láṣáájú rẹ̀. Ẹ̀dá kọ́ ló tù Ọlọ́run ni. Ọlọ́run ní kápá kó jẹ́ wípé obìnrin ni ó wà máa fẹ́ ọkọ. Wọ́n ní àdádì mi lọ lé ọkọ, bàbá kan lọ lé ọkọ ní ìjẹta. Ṣùgbọ́n obìnrin ni máa lọ lé ọkọ ńlẹ̀ Yorùbá àti lágbàńlá ayé ní gbogbo ibi tí ẹ̀sìn ti rinlẹ̀. Bó ti wá rí yìí, igi tá a bá wá kójọ pẹ̀lú ẹ̀rín, a gbọ́dọ̀ gbà wípé ká kó kí àlámọ̀rí igi yìí ká kó lé ẹni ó bá jẹ́ báálù. Báálù èdè Lárúbáwá ni, ó ní Yorùbá ń pè ní baálé lédè Yorùbá. Nígbà tí Ọlọ́run wá ń ṣàlàyé, ó fẹ́ jẹ́ ká mọ bí ó yẹ kó ti rí pé ar-rijalu qawwamuna 'ala an-nisa'. Àwọn Ọlọ́run láti àwọn ọkùnrin síwájú o. Àwa tì í síwájú lásán, àkànní ẹja akin lásán, oríṣi akin ló wà. Akin ọlá, akíndé, akíndọ́, akíntìmẹ́yìn, akínkúnmi, akínborí, akínṣekinní kan, akin bá a bá ń ka akin nísìn, kódà á kà á débi akíndèdèrìn, á sì kà á débi akíndanidání. Ẹni akin tí ẹ bá wá ní dìdẹ̀rìn inú tó bàbá akíndèdèrìn lòun, irú wọn kọ́ ni à ń bá sọrú ọ̀rọ̀ tá à ń sọ yìí. Torí pé akíndèdèrìn tẹ́lẹ̀ ìwà tí ó máa wù ìwà aṣu ní ìjẹ yẹn ni. Allahu Akbar. Nínú ìgbéyàwó láyé sì rèé
ìgbéyàwó tá a bá fẹ́ kó ní àṣeyọrí gẹ́gẹ́ bí Al-Qur'an ṣe tó kalẹ̀ ó ní ẹ kó kí rẹ̀ lọ́kọ lọ́wọ́ bímọ olúwa wá nípa àti fẹ̀yìn ọkùnrin ṣáṣáájú bímọ faddalallahu ba'dahum ala ba'd kìí ṣe pé yẹn nìkan àwa ọlọ́run tí máa ń ṣe àjùlọ ti pẹ́ lórí ẹ̀dá méjì ìtẹ́ẹ̀tì mọ̀pọ́lọ̀ ń ṣàjùlọ lórí ẹ̀dá méjì ní pé obìnrin kò gbowó yóò sì lọ sọ́jà yóò bọ́ sáàrin ìjà yóò ra tajú èkó yóò rè lùbọ́ yóò ra rẹsì yóò ra gbogbo nǹkan yóò ra aṣù yóò wá gbé kalẹ̀ yóò sì gbẹnu sókè ibi tó wà pé alábàárù obìnrin ẹgbẹ́ rẹ̀ kó sì máa sáré mọ̀ pé èmi ni ẹgbẹ́ fúnmà èmi ni ẹgbẹ́ fúnmà èmi ni ẹgbẹ́ fúnmà ẹni ó rajà obìnrin ni ẹni ó fẹ́ bá gbẹ́rù débi ọkọ̀ obìnrin lòun náà kí ló sọ orí ẹnìkan dàbárù kí ló sọ orí ẹnìkan dẹni ó lẹ́rù. bima faddalallahu ba'dahum ala ba'd àwọn ọlọ́run la ṣe àgbéga la máa gbé sáraf ọlá a lè gbé yìí fọmọ ẹrú ńgbà míì ẹrú lè kúnlẹ̀ kó bí ọba ọba lè kúnlẹ̀ kó bí ẹrú olówó lè kúnlẹ̀ kó bí olòṣì olòṣì lè kúnlẹ̀ kó bí olóríire ní a máa bí onílàákàyè ọmọ wèrè tó yẹ pé omi gọ́tà ni ó mu dàgbà ìmukúmu ìjẹkújẹ ìsunkúsùn oní ó sùn dàgbà tó ń ti bẹ́ẹ̀ ọmọ rẹ̀ ó sì là yóò lu ju àwọn ọmọ tí wọ́n bí sínú èsì lọ. ọlọ́run níbi máa faddalallahu ba'dahum ala ba'd báyìí làwọn ọlọ́run la ṣe ní kí èjìká owó máa ga jura wa lọ bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ ẹ wò ká owó yín ìka ní gbogbo ẹ̀ ń jẹ́ ṣùgbọ́n wọn ní sáìsì kan náà. ìka kí ṣùgbọ́n kò gùn ìkan gùn ṣùgbọ́n kò kí ẹni ọlọ́run bá ní kó kí sọ́dọ̀ rẹ̀ tí ó gùn fún kó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹni ọlọ́run bá ní ó gùn sọ́dọ̀ rẹ̀ tí ò kí fún kó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ìkan wá wà kó kí kò tún gùn inú ìka náà sì ni wọ́n bá sì mú kúrò lára ọwọ́ wọn ò ní ìka kan dé inú ọwọ́ rẹ̀ nu ayé lè fi sọ́tún ayé lè fi sósì ibi tó wá máa ń sábà fi sí ni wípé a ṣe ọkùnrin ní olórí nínú ilé gẹ́gẹ́ báwo ọlọ́run ṣe ní kẹ́yìn ẹ̀dá kẹ́ ẹ máa jẹ́ ọ̀gá ara yín wọ́n bí máa anfaqu min amwalihim ibi àwa ń lọ là ń dé bọ̀ yìí ọlọ́run wá ní the second potential tọkùnrin máa ní tí ò fi jẹ́ baálé rere tí ò fi ní sí owú gbóná owú ìbànújẹ́ oníkọkùnrin bí máa anfaqu min amwalihim kó ní àsìkí lọ kó wá lásìkí kò tó kó mọ̀ ẹ́ ná ìtòrò ẹlòmíì lọ́rùn tó rọ̀ lọ́rùn láyé ni bá ti kówó jọ ṣùgbọ́n bá ti náà ọlọ́run ò fi rọ̀ lọ́rùn iye tó sì rí o kójọ wàláhì tàláì àwọn tó kójọ fún àwọn ò náà ní tiwọn ìwọ ló ṣèṣirò rẹ̀ wájú ọlọ́run torí nínú tánàbì fi jẹ́ kó yé wa ni wípé látàzúlù qadama abdin yawmal qiyamah ata yusẹ ala ani arba'i ẹsẹ̀ ẹ̀dá kan ò ní yẹ kò ní fi kó wájú ọlọ́run jọ gbé ní àlìkìyàmọ̀ àfìgbà owó bá tó pàṣì béèrè mẹ́rin ṣùgbọ́n béèrè mẹ́rin ní nǹkan lẹ́tírìtì lálẹ́ bàbá ní àwọn ọdún yẹn odidi tọ́pìkì kan nìyẹn lọ́tọ̀ ẹ̀yà máa tọ́ bí táǹtọ̀ lọ yìí báyìí àgbà wa ń jọ́ mi a máa sọ yẹn. nínú tọkùnrin wa gbọ́dọ̀ ní ni pé o gbọ́dọ̀ lówó lọ o sì gbọ́dọ̀ lè mọ̀ ẹ́ ná kó o sì mọ ohun tó tọ́ rà ọkùnrin míì lówó lóòótọ́ ṣùgbọ́n gba gbogbo ẹbí rẹ̀ tán gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ àwọn èèyàn bí rẹ̀ tán ra aṣọ gidi fún ìyàwó rẹ̀ á kó ṣe nílà fún ìyàwó àbá àǹkárá ẹlòmíì ò tiẹ̀ tọ́ra kó ṣe kò tọ́ra àǹkárá bílálà ló rà wálé pé ẹ wo ìtẹ́ mọ̀ jẹ ni ẹjọ́ rí iye ó pé o nínú ilé yìí oríṣi lọ́lọ́run ṣe wá bí oríṣi aṣọ ṣùgbọ́n lórí eré ọkùnrin lọkùnrin tọ́lọ́run ń bùkún tó wá ń jẹ́ kí ìbùkún rẹ̀ ó máa hàn lára àwọn tí wọ́n jẹ́ ẹbí rẹ̀ Rasulullah sallallahu alayhi wa sallam wọ́n bí ànábì pé ta lè yan rẹ̀ nínú ayé ànábì ní khayrukum li iyalihi ó bí eré ọkùnrin inú yín ló lórí eré sára ilé rẹ̀ síyàwó ẹ̀ sáwọn ọmọ tí kìí so lójú bá mi dẹ́rù bọ́mọ mi tí kìí ṣẹni tí ó wọlé tí ó jáde bí ẹkùn tí ó wọlé bí erin bá a bá wá fẹ́ náwó Kùránì ṣàlàyé ibi à náwó sí lórí ọ̀rọ̀ obìnrin àkọ́kọ́ nínú òkú láwọn wọ̀ tóbìnrin ní tó yẹ pé dandan ni fún ọkùnrin
láti pé lórí obìnrin bó bá tiẹ̀ fẹ́ jowú ó gbọ́dọ̀ jẹ́ni tí ń pé àwọn wọ̀nyí kó tó lè rówó jẹ. Ibi owú lásán ló lọ jọ́ǹpù sí, ibi àwọn ọwọ̀ tó ṣáájú owú ìjó oríwọ̀ náà pé à ń tutù ìmọ̀ ha ìzàtọ̀ ìmùta. Gbogbo ọkùnrin ayé ní tó bá fi mú ọ lanu tó jẹun aya rẹ gbọ́dọ̀ jẹun. Kí ló dé ìwọ yàsọ ìṣúyà ó yàsọ ẹlẹ́yin ó dé ẹyin méje búrẹ́dì 200 ó wá parí oníwọ́pọ̀ pọtí wọ́n fi mílíkì dorí ẹ̀rú wá jẹun tán wọ́n wá ń bọ̀ wálé pẹ̀lú ọwọ́ wọ́ọ̀lẹ̀ ó wá ra gààrí dání gbogbo yẹ lọ tẹ̀bà èmi ò jẹ púpọ̀ kíní báyìí ní jẹ inú mi ò tiẹ̀ dùn gan inú mi ò ní dùn lóòótọ́. Ó ti jẹ gbogbo ohun tó wù ọ́ tán ní gbòòrò ó wá ń bọ̀ wálé ó wá ra tí yóò kó nira bára alé kó rà wá tọ́mọ kéékèèké bá sì ń jẹ́ báàgì wọ́n mọ̀ jẹ́ arúgbó lójú ni àwọn ọmọ rẹ̀ wá dàbí ọyọ́ ọ̀nà oṣù wọ́n jọ yàn. khairukum li iyalihi Ànábì lórí inú yín lẹni tí ayé rí ẹbí rẹ̀ tí wọ́n pàtẹ́wọ́ fún pé ọkùnrin tó wà behind this one ó ní láti jẹ́ ọkùnrin tó jẹ́ pé a fún ní kudos. Ǹjẹ́ gbogbo ọkùnrin ayé lónìí ṣe wọ́ọ̀tì kudos? Gbogbo ọkùnrin ayé lónìí ìjẹ́ wọ́ọ̀tì orí ìyọ̀dọ̀ àyà yín? Ǹjẹ́ tẹ́ ẹ̀ bá sí nílé kí ni ìyàwó yín máa ń sọ ń pa yín? Ìwọ tó yẹ pé tó o bá ti lọ ìyàwó rẹ̀ ó bẹ̀rẹ̀ lọ́nà kó tiẹ̀ mọ́ lè wálé mọ́ kó sọnù lórí ìrìn kó rìn sọnù kó rìn bọ́wọ́ tó lórí burúkú ni ṣùgbọ́n ìyàwó ò ní lè sọ lójú rẹ̀ kó lórí burúkú ni ọ́ tó lọ́mọ̀ kó sórí ibú ìyàfó. Allahu Akbar. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó jó lórí burúkú òun náà ti ń gbọ́ bá ti ń sọ ìpé òótọ́ ni olórí burúkú lòun. Gbogbo bàtà tó bá wọ̀ láyé dìsáínà ni wọ́n dàbọ̀ olo bọ́ọ̀sì lásán sọ́wọ́ dìsáínà tó lágbára ni. Níjọ́ wo ń bẹ̀ yẹn mo jáde mo lọ ná kinní kan mo bá fẹ́ ra bọ́ọ̀sì àmọ́ gbé dání yẹn mo bá ná kan náà bá ní 100 kinní kan 1000 bọ́ọ̀sì mo yà kí ni mo fẹ́ máa kó nú ẹ̀ ọlọ́mọ ṣàánú wa o bọ́ọ̀sì ní 100 kìí ṣe pé tó kìí ṣe kò sí kìí sì ṣe pé mi ò ní kápá àtìrà ṣùgbọ́n mo wò ó pé ṣé àwọn tó bí mi sáwọn náà ra rú ẹ̀. Ìwọ́n fẹ́ dán dídán táwọn tó ní ò dán tó o bá sì dáadáa ju ó padà dagun ni. Ọ̀bẹ tá a fi gbẹ́ ère ìbejì àwọn Yorùbá wọn máa ń bẹ̀ wọ́n ní ọ̀bẹ tí wọ́n fi gbẹ́ ère ìbejì tó mọ́ tó dán dáadáa tí ẹ bá tún fi ń ṣáájú ẹ fi kan lápá padà. Báyé bá lóo tó bá kàn ìwọ náà wàá mọ sọ́ra rẹ kalẹ̀ fọlọ́run ṣàánú mi jẹ́ nínú dáwọ́là ìkalẹ̀. Ànábì sallallahu alaihi wasallam Ànábì wá lórí ire ọkùnrin ó ń lo lórí ire nínú ilé tó yọ ọlọ́ọ̀kan tíyàwó ẹ̀ ní alhamdulillah my darling is around. Ìwọ tíyàwó rẹ̀ ò pè ọ́ ní sweet names mọ́ òrókọ tó dùn pè ọ́ mọ́ kò pè ọ́ lóko àwọn ọmọ mọ́ orúkọ àwọn ọmọ ló obìnrin máa ń sábà pè yàn bébì. Ìwọ tí bébì ti sọnù nínú ilé yín ó yẹ kó o ti mọ̀ pójúṣe rẹ ti dínkù ayé rẹ ti ń bàjẹ́ lọ díẹ̀díẹ̀. Ìyàwó rẹ ò lè pè ọ́ ń bébì mọ́ kò lè pè ọ́ ní dálì mọ́ kò lè pè ẹ́ ní dìá mọ́ kò lè pè ẹ́ lọ́kọ mi mọ́ kò lè pè ẹ́ láyọ̀ mi mọ́. Tẹ́lá bá sì ń tẹ́ bọ̀ díẹ̀ lọ́wọ́ obìnrin ọkọ gbé látòrí bàbá síkírá owó oúnjẹ wa dà tó bá ti ń débẹ̀ ẹ̀tẹ́ ń bọ̀ díẹ̀ nù tó bá padà yá ló sọ fún ọ pé lè asù táà ní jẹun ní lè asù tí ó bá tún padà yá tí ẹ̀tẹ́ ń bá wá kanlẹ̀ tán pátápátá yóò sọ fún ọ pé ọ̀gbẹ́ni àtó mú mi kó lè wá fún yàjẹ ni. Òkú mẹ́ta lọkùnrin sì máa dà láyé. Àkọ́kọ́ lọ́dọ̀ ìyàwó rẹ̀ nù ilé ìwọ tọ́lọ́run ò bá fẹnu rẹ̀ tọrọ tó tún wá jójò òjòwú àjẹjù ìyàwó rẹ̀ ṣojú rẹ̀ náà ni ó mọ̀ sọ pé ẹ̀yin ọmọ ẹ máa jẹun tí yín o òkú ayé ń bàbá yín o. Òkú àkọ́kọ́ tọkùnrin tí ò bá ní mọ ojúṣe àbí tọ́lọ́run ò pápá rẹ̀ káwọn tó fún òkú àkọ́kọ́ tí ó kọ́kọ́ jẹ́ nù òkú ayé. Láàárín àwọn ọ̀rẹ́ nígbà bá bọ́ta tó rìn jáde
àwọn ọ̀rẹ́ ní dẹdẹrẹ ara rẹ wọn náà fẹ́ mú ohun tó dáa sẹ́nu ọ̀gbẹ́ni kó ń bí òkú gbẹ ó jẹ́ pé wọ́n ní wọ́n dáwó aṣọ kò lówó aṣọ wọ́n ní wọ́n ká lòdì kò lásọ rí wọ̀ òkú gbẹ rẹ náà máa fẹ́ lòdì padà sẹ́yìn ìjàre òkú gbẹ ló pẹ́ lẹ́ẹ̀kejì ẹni tí ìgbésí ayé rẹ̀ ò bá lapa tí ó máa jẹ́ láyé ó wá dáa kí gbogbo ẹ̀dá ó sáré kó o má lọ dòkú ẹ̀kọ́ òkú ẹlẹ́ẹ̀kẹta nù tó àwọn ọmọ rẹ tó bá dọjú alẹ́ ọkùnrin tí ò bá sojúṣe rẹ̀ yóò padà kú lẹ̀lẹ̀ ó súnmọ́ kó jẹ́ pé wọ́n tọrọ omi wẹ̀ láti. Allahu Akbar. àwa ní kí ní fa owú jíjẹ nínú Islam tí ọkùnrin ò bá ti rí àwọn wọ Ọlọ́run pé ara rẹ̀ ó wà máa gbóná sódì àkọ́kọ́ mo máa sọ àwọn ọ̀rọ̀ kan pé èèyàn mẹ́rin kò lè ṣe papọ̀ ìyàwó azabi ṣe ń gbọ́ mi. bẹ́ẹ̀ ni o gbogbo iléeṣẹ́ ń gbọ́ wọn ẹ jẹ́ ká share ẹ jẹ́ ká throw love àti like à ń gbọ́ yín tẹ́ bá ń gbọ́ wọn ẹ jẹ́ ká rí yes or no bọ̀ mo ń gbọ́ yín. méjì mẹ́rin kan wọn lè jọ sí papọ̀ láyé àkọ́kọ́ òun lọkùnrin òjòwú àtobìnrin arẹwà wọ́n bá jọ gbénu ilé kan náà wọ́n padà jọ túrúfù lé jáde ni àbí wọ́n gbẹ́lẹ̀ kan sí wọ́n bẹ̀. Allahu Akbar. ọkùnrin òjòwú wọ́n jẹ́ òjòwú ṣùgbọ́n ò fẹ́ parẹwà wo bí ó fọ ọmú kan ni nínú kó lọ ìsìláàmù tọ ó tó yẹ obìnrin tá a lè fẹ́ kalẹ̀ ìsìláàmù ní a lè fẹ́ obìnrin mọ́sánná ẹ lè fẹ́ méjì fásùlásá ẹ lè fẹ́ mẹ́ta wárùbá ẹ lè fẹ́ mẹ́rin ní tẹ́yìn ọkùnrin máa fẹ́ gbọ́nu tẹ́yìn obìnrin sì fẹ́ gbọ́nu. wàá ní khiftun allah ta'dilu fawahida tẹ bá mọ̀ pé ẹ lè ṣe déédéé fawahidatan ẹ fẹ́ ẹyọ kan. Kùránì tún wá ní a ó máa mọ́làká tí àìdí kún àbí kẹ́ẹ̀fẹ́ áàfù ìyàwó áàfù wà ìyẹn ní kẹ́ẹ̀ lọ fẹ́ ẹrú bí àwọn ọmọ tó wá láti Ghana tó wá kiri àmàlà ń bí tí ò lẹ́bí tí ò lára tó wá sì nífẹ̀ẹ́ rẹ̀ nítorí Ọlọ́run àtànábì áàfù ìyàwó ló fẹ́ràn tó bá fún 500 naira yóò ṣe bẹ̀ yóò tún tẹ́bà. ṣùgbọ́n ọkùnrin tó bá jójòwú tó bá wá lọ sáré àbógbìyànjú àti fẹ́ arẹwà yóò ní pírọ́blẹ́mù láyé nínú kó jẹ́ wípé ẹ̀jẹ̀ ríru ni ó pa àbí cardiac arrest nítorí pé bí tó ti ń sáré lé arẹwà kí àbóbìnrin náà tó bá jójòwú tó bá lọ fẹ́ ọkùnrin arẹwà àbọ́kùnrin tọ́wọ́ rẹ̀ ti ayé wàhálà ni ó padànù owú ni ó padànù kò ní bí ó ṣe yá àwọn ọmọ rẹ̀ nítorí pé bí o ti ń sáré lé pé mo ìfẹ́ kan rí ìfẹ́ kó ṣe kinní kan ìfẹ́ kó ṣe kinní kan ìwọ gbogbo ti fi tó pọ̀ síra rẹ̀ ọkùnrin gbọdọ̀ jẹ́ ẹni tí yóò mọ ìwọ rẹ̀ mo ní òjòwú àtàrẹwò lè jọ sí. ẹlẹ́ẹ̀kejì aláìmoore àtonírègún wọn gbọ́dọ̀ jọ gbénú ilé kan náà wọ́n wò rí gànà ilé oúnjẹ kan tínú bá bí wọn wọ́n ti gànà ilé òun pé àbáyé ẹ̀fẹ́ bàjẹ́ ni òun lòun sanwó lé lónìí torí kí wá ní ìwọ lé wèrè wọn ló san wọ́n ló fún mi lára tí mo fi ń sun bẹ̀ ni àbí kí ló bá mi sọ gan-an tó lára ìmoore òun fẹ́ da oore nù ó gbọ́dọ̀ fẹ́ sọ fẹ́ni tí ó ṣoore fún fóun gangan lòun ń ṣàánú ẹni tó ṣoore fóun onírègùn oṣù wa nígbà òun mọ̀ sọ́n gbogbo wà nígbà aṣọ ilé fìtì ìdí àwò aláì mi mọ̀ kó máa fìtì ọlọ́run ó ga ò ní gan tí mo ń sọ ìwà láì gbogbo ìgbà tí mo fi wọ̀ mí mọ̀ kó fáìn tó báyìí wèrè rẹ onírègùn àti wèrè rẹ oní àìmoore ẹ̀ lè jọ gbé pọ̀ láyé. ẹlẹ́ẹ̀kẹta mọ́tàmí àti mọ́nàtán wọn lè jọ ṣọ̀rẹ́. ẹlẹ́kùn sí ẹ̀ ń gbádùn mi tó lọ́wọ́ àtàrí Muhammad. à ń gbọ́ yín ẹ jẹ́ ká rí pé ẹ̀ ń gbọ́ wa o ẹ bá wa share tẹ́ bá ṣe ń share mo rí bẹ́ẹ̀ yẹn share lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ká lè mọ̀ pé ẹ̀ ń share wa pẹ̀lú wa. àwọn tá à ń kó pọ̀ lónìí rèé tí ewu fi ń ṣẹlẹ̀ nínú ìgbéyàwó tí a fi ń rí owú àjẹjù tí tọkọ-tìyàwó fi ń nara wọn lálùwọ kó mà
kí ló dé tí wọ́n ọkùnrin tó máa bínú oore Ọlọ́run dára ìyàwó rẹ̀ bá a ṣe sọ wípé Ọlọ́run ṣe ọkùnrin lólórí yìí ẹ dákun jọ wọ́n bí àwọn obìnrin náà ṣé wọ́n san lálùbáríkà kó tẹ́gbẹ́ ni ṣé wọ́n wá ní dandan ni kí gbogbo obìnrin ayé dandan ni káàtì kí wọ́n kú sí tọkùnrin ni no àwọn obìnrin kan wà tó jẹ́ wípé búrùjí tí wọ́n bá wá ní búrùjí gáálí bògẹ́rù mọ̀gìlú gbogbo bí wọ́n bá yà sí òkè ni wọ́n máa jẹ́ kódà gbọ́n dúró sẹ́gbẹ̀ẹ́ òkè ayé ó túmọ̀ kókè làwọn náà àwọn náà kọ́ bọ́lọ̀ ti dá wọn ni ó lè má níwà ó lè má rẹwà ó lè má mọ̀ ọ̀rọ̀ sọ ó lè má máa kírun ó lè má máa gbààwẹ̀ ó lè má ní sẹ́ẹ̀rí kan tí ì ṣe ṣùgbọ́n dé bó bá dọ̀rọ̀ pé á ti ọ̀rọ̀ àrísì ìláyé kódà bí gbogbo ẹgbẹ́ rẹ̀ bá dá ẹgbẹ́ lẹ̀ níjọ́ tí ò bá ti jọ ẹgbẹ́ wọn ní alága níjọ́ bá tó dẹ̀ wọ́n tó ní mo dábàá pé ká fi alájà sinmi á ṣe alága ẹgbẹ́ wa mo rẹ́ni tó ní orí àga òun ló ṣẹ̀dé o àwọn orí kan wà tó jù bẹ́ẹ̀ lọ ìwọ ọkọ ìjọ mọrú orí ìyàwó rẹ̀ ṣé gbogbo orí làárá kò ní ṣé gbogbo ìyàwó là ń lògbó rẹ̀ mọ́gbó ni àwọn náà gbà fọ́lọ́ ní wàláhì ọ̀bẹ ò dáa lọ́rùn túmọ̀ bí láìrẹ̀ ní láìlá ilá wà ìyànjú ló lè jíjà kò sẹ́ni tó rìn èkù lóru ó wu obìnrin náà ìyẹn máa wu àwọn obìnrin tí wọ́n ti tọ́ fírídọ́ọ̀mù wò nínú sẹ̀mí ayé ọkùnrin bá ti tọ́ fírídọ́ọ̀mù wò nínú sẹ̀mí ayé àti padà gbé lábẹ́ ọkùnrin ó nira nítorí pé kò rẹ́nìkan tí ó mọ̀ sọ fún pé dandan rẹ̀ lọ gbogbo mi síbẹ̀ lọ gbóúnjẹ èmi ló to oúnjẹ ilé ìfún sóúnjẹ lẹ́sẹ̀ yìí irú nẹ́sẹ̀sì ó lélẹ̀ yìí ìwọ ọkùnrin Ọlọ́run ò fún ọ láti kí action ṣùgbọ́n action ló kúnlẹ̀ bí ògógó yìí Ọlọ́run máa ṣàlékún ọlá bàbá Ògùn Táíwò àṣẹ action ló ní yìí action ní ń ṣẹlẹ̀ lára rẹ̀ ṣùgbọ́n àsìkí kan bí action ò sí kó rówó oúnjẹ kó lẹ̀ wá ní kí lẹ ṣe yìí májèlé wọn ṣe lóbìnrin tó sì jẹ́ pé àwọn náà ní làákàyè bí ọkùnrin ò bá tó tí ń pera rẹ̀ nù ilé obìnrin yóò wá gbóúnjẹ kalẹ̀ gbogbo bá dé tó rin mọ̀rá lọ látàárọ̀ tí bàtà ti lá tẹ́sẹ̀ rẹ̀ ti ń kanlẹ̀ nínú bàtà tó wá bọ̀ sẹ́nu ọ̀nà tí ìyàwó rẹ̀ rò pé nínú bàtà wo lẹ bọ́ọ̀lẹ̀ yìí dájú ìjọ bàtà tẹ̀ ń wọ̀ yìí ò sàn kí bí ṣe máa wọ̀ ọ́nù ṣe èmi àwọn ìjẹ́nu ọlá rẹ̀ ìwúwà ara bàtà fèmí àbórí rẹ̀ ọkùnrin olórí burúkú olùsìnwó lọ́rọ̀ rí lẹ́nu yóò mọ̀ sọ̀rọ̀ jàù ní kò sí tó ní o mọ́ help ìyàwó rẹ̀ kò sí tó ní o mọ́ farabalẹ̀ fún ìyàwó rẹ̀ ìyàwó tí Ọlọ́run bá fún lásìkò ìjọkọ rẹ̀ lọ Ọlọ́run fẹ́ dán ọ wò ní examination ló déhùn so pass àbó fail tó bá pass mọ́dàlá rẹ̀ tó bá fail ó kú ọkùnrin rẹ̀ a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn obìnrin kan wà tó jẹ́ wípé aṣáájú ni wọ́n nínú dídá aṣáájú ni wọ́n nínú sẹ̀mí ìjọ wọn bí ọmọ màálù wọn ló ti ga jù yàgùtà lọ. Allahu Akbar. wọn èyí kàn ṣe obìnrin lásán wọn èyí kàn ṣe èèyàn lásán ṣùgbọ́n àpò obìnrin tọ́lọ́run ṣe bí àtẹ̀ntí ò ṣe bẹ́ẹ̀ náà ni ó mọ wúra rẹ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. ọwọ́ kó ti ní kinní kan point kinní kan ní mílíọ̀nù lákàtì lówó tí ò tó Ọlọ́run parun láàrin ìṣẹ́jú ẹ̀ẹ́dógún. Allahu Akbar. tó kàn rí aláàtì fún gbogbo owó rẹ ti lọ gbogbo oge tó ṣe ìkánná tó ṣe fún ààrẹ ló mọ já ìkánná àti ojú báyìí ló mọ já kó wẹpẹ tiẹ̀ ti bàjẹ́ o nǹkan ti ṣe o nǹkan ti ṣẹlẹ̀ o ara ayé ńgbẹ bá rówó ẹ̀jẹ̀ èèyàn mọ̀ níbi ẹ bá sanwó nù gbogbo ayé ò pọ̀ pé mo sanwó kan nù ni mo sanwó kan nù ni ẹ dákun torí Ọlọ́run mo sanwó kan nù ni níjọ́ tó ń rówó ta ló sọ fún. Ọlọ́run tí ó dá gbogbo wa ó ti tó ètò kalẹ̀ ọkọ nínú ilé o gbọ́dọ̀ gbé ọ̀rọ̀ síbi Ọlọ́run gbé sí mò ń sọ̀rọ̀ àwọn èèyàn méjì tí wọ́n lè jọ ṣe nínú sẹ̀mí ayé àwa ń bá ọ̀rọ̀ bọ̀ kí ní fa owó àjẹjù ó ní kí ẹ̀dá owó ẹnì kejì rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tọ́lọ́hun kẹ́ àbí bí ẹni tọ́lọ́hun ò ní kẹ́ àbí kí oore ẹnì kejì ẹni nínú ìgbéyàwó kó máa bí ni nínú ẹni tí Ọlọ́run sábà máa gbóore fún nínú ìgbéyàwó ọkùnrin ni káwọn èèyàn bá kọ́lé tí obìnrin bá ṣe nìkan obìnrin máa dé ẹgbẹ́ tó pọ̀ lẹ́ẹ̀jọ́ wọn ní ẹgbẹ́ ọmọ nìgbẹ̀yìn ẹgbẹ́ ọtọkọ làṣẹ ẹgbẹ́ kínní kan èmi olùkọ́yìn ó dẹ́gbẹ́rẹ̀ kan wá ní
ẹgbẹ́ táyà làṣẹ, ẹgbẹ́ táyà ní kinní kan náà wọ́n máa kóyún obìnrin, wọ́n máa fẹ́ kó kéré ni. Kí ló fà á? Obìnrin bá ṣe àyẹ́sí fún wọn, ó dáa kí wọn náà ṣẹ̀tọ́ fún un. Obìnrin sojúṣe rẹ̀, òun náà dìsáàbù ẹ̀tọ́. Obìnrin kan lọ sọ pé bá Ànábì sallallahu alaihi wasallam wípé wà Ànábì, ẹ dákun ọkọ mi ni, ǹjẹ́ sèmi náà tiẹ̀ níwọ̀ gẹ́gẹ́ bó ti máa ń ròyìn ìwọ ọkùnrin lórí obìnrin, jáwa náà níwọ̀ lọ́dọ̀ ọkùnrin. Ànábì lẹ́ níwọ̀ tìyìn. Ìwọ̀ tọkùnrin gbọ́dọ̀ máa pín fún obìnrin, inú ẹnu ń kà lẹ́ẹ̀kan tùtì ìmọ̀ ha ìzáàtọ̀ ìmùtà. Gbogbo ọjọ́ tó bá ń lanú jẹun, aya rẹ̀ gbọ́dọ̀ jẹun. Wà á ń tẹ̀kìsú ha ìsákítà séítà. Tó bá ti ń wọṣọ sọ́rùn rẹ̀, ìyàwó rẹ̀ gbọ́dọ̀ mọ wọ aṣọ tó dáa. Ìyàwó Ọlọ́run kẹ́ ọ pẹ̀lú ìyàwó tó dáa. Ìyàwó rẹ̀ ní làákàyè, ó mọ̀ síro, ó tún dáṣọ gidi mọ̀, ó tún máa rámú. Ṣùgbọ́n wọ́n tọ́lọ́ ń gbètì, wọ́n ló yẹ olórí burúkú àwọn yìí. Gbogbo ohun tó dáa láyé ara ti ẹnìkan ló ń bẹ fún. Gbogbo ohun tó dáa ara rẹ nìkan ló máa fẹ́ fún. Ó kò fẹ́ wọlé fẹ́ nìkejì rẹ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì náà lẹ́yìn obìnrin, bọ́lọ̀ ń bá ṣèṣì ṣàánú obìnrin díẹ̀ báyìí, sódà páàdì rẹ̀ ó ga ni. Yóò mọ wú ọkọ rẹ̀ bí ẹni tí ò ráyé wá. Tí obìnrin bá pín ọkùnrin kalẹ̀, tóbi bá gbé oúnjẹ fọkùnrin báyìí tó jẹ́ pé oúnjẹ ẹlẹ́tọ̀ọ́, oúnjẹ tọkùnrin ò sanwó rẹ̀ ní oúnjẹ, ó kéré nù ọ̀ràn obìnrin tọ́lọ́run ó ṣàánú fún, tí ẹnu rẹ̀ ó wà mẹ́nu pẹ̀lọ́pọ̀ ẹ̀. Nítorí pé tán pè lárìsìkí, kódà bẹ́ẹ̀ ni ó ní ò bá sọ̀rọ̀, àsìkí ó sì mọ sọ̀rọ̀ lára rẹ̀ fún rẹ̀. Obìnrin wà pọ̀pọ̀ ẹ̀ka rẹ̀ pé kí bóò ni tọkùnrin bá ti bu òkèlè àkọ́kọ́ báyìí tó fi sí ọbẹ̀, bóò lọ́ka yẹn, ọkọ ni ó kárí àjẹun, ọkà ìdá ẹ̀ẹ́dẹ́já ni, tó náà bá mẹ́ja tó là méjì pẹ́ra tó sọ ìlàjì rẹ̀ sẹ́nu lẹ́ẹ̀kan ní bàbá kíní ẹkú ìyànjú bóò ni aláràn ni o, àbá aláràn kọ́ ọkọ ni àbẹ́ẹ̀ ni aláràn ni yóò ní fẹ́ ẹ máa jẹ́ sórí bíi tèdè. Allahu Akbar. Jíjẹ koro. Please, ẹ̀yin tẹ́ bá ti share, bá wa share, please. Jíjẹ koro jíjẹ ọ̀fẹ́. Ẹ kàn jẹun kẹ́ ẹ jẹun nìkan lámù, kẹ́ ẹ jẹun nìkan lámù. Ẹ̀wọ̀n jẹ nìkan. Ọkọ wa mú òkèlè mí ìdání báyìí, yóò àmọ́ ara báyìí, yóò sì gbójú òkè báyìí. Tí ó bá fẹ́ sọ sínú ọbẹ̀ báyìí pé kó lè tiẹ̀ tó fi hàn bẹ̀ bóyá tóun bá tiẹ̀ bínú, kó o sókèlè eléyìí ẹnu. Yóò bá mú un lọ́wọ́ lẹ̀ báyìí ní omi ìsanwó ní òkè bọ̀. Allahu Akbar. Sọ̀rọ̀ sọ́kọ̀ rẹ̀ débi pé ó sì mú àmàlà ó sì kì í bọ̀ ní omi ìsanwó. Ó wá bínú lọ sùn, ó wá sọkún sùn. Ọkọ tó wá jílẹ̀ lẹ́rù pẹ̀lú ebi. Ó wá lọ kí sèwọ́ lọ wo bí gbá gààrí kò bá gààrí bẹ́ẹ̀. Wọ́n kó sọ́tò òun ò bàjẹ́ lálẹ́ báyìí. Irú àwọn ìṣesí yìí ẹ jẹ́ ká jìnnà sí. Owú jẹ́ nínú Islam. Owú jẹ́ ń tó burú tó ti da ọ̀pọ̀lọpọ̀ yìí jìrú. Nínú ẹ̀ léyìí tó important ní kí obìnrin máa chẹ́ẹ̀kì fóònù ọkọ rẹ̀ àbí kọ́kùnrin ó máa chẹ́ẹ̀kì fóònù ìyàwó ẹ̀. Tó o bá ti lè fẹ́ ọmọlúàbí, gbìyànjú níjọ́ tó bá yan ìyàwó rí pé ọmọlúàbí ló yàn. Ní tó bá fi lè mú yan ọmọlúàbí, má wulẹ̀ kẹ́fín sí. Gbogbo ìgbà ni wọ́n máa gbé Kùránì lé ìyàwó rẹ̀ lọ́wọ́. Ó yá búra tọ́pọ̀ kìíní báyìí ò ṣẹlẹ̀, tọ́pọ̀ ìkọ̀ báyìí ò ṣẹlẹ̀, tọ́pọ̀ ìkọ̀ báyìí ò ṣẹlẹ̀. Níjọ́ tó bá fẹ́ tí rẹ̀ gbọ́rọ̀ yìí ìbànújẹ́ kó sì gbé Kùránì jáde náà nù lóyún sọ wọn pé àbúrò yìí ti ṣe ń bẹ̀ o, níta bá fẹ́ wá ṣe báyìí ní ká ṣe ọrùn. Bóyá bí tó bá sì fi lè lọ ọ̀nà oúnjẹ rẹ̀ dínú tóró náà ní ń bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Kí ló dé tí ọkùnrin yóò máa bínú oríire ìyàwó ẹ̀? Kí ló dé tí ọkùnrin yóò fẹ́ sọ ìyàwó ẹ̀ lórí burú? Kí ló dé tí ọkùnrin yóò fẹ́ jáwé rẹ̀yìn lẹ́yìn ewé àgbéga tọ́lọ̀ ń já fún ìyàwó ẹ̀ tí yóò fẹ́ dá padà sábà? Kí ló dé tóbìnrin náà ó máa sáré ìṣubú ọkọ rẹ̀ tó ti wà lórí fast lane? Abátapa oníwọ́n fẹ́ yàwó lé ọ. Sẹ́ni Ọlọ́run ò bá kádàrá ìyàwó méjì lé, só lè dá kan fẹ́ gan. Ẹni Ọlọ́run bá ní kó rí ìyàwó ẹyọ kan tí ò bá sínú àkọọ́lẹ̀ rẹ̀, só lè fẹ́ ni.
kò lè rí fẹ́ẹ̀ ẹni ọlọ́run bá sì kọ mẹ́rin fún bí ò bá dórí rẹ̀ wà láì bó ṣe rí ó tòsí tó ń tẹ́ẹ̀fì mọ̀nà wípé ẹni ọlọ́run bá kọ nǹkan mọ́ yóò ṣe a rí olòṣì rárá tí ó sì níyàwó mẹ́rin àwọn yóò wà máa fi bu ẹ̀yìn lẹ̀ ń bú iṣẹ́ ọlọ́run lẹ̀ ń bú lára rẹ̀ in tó kọ látọ̀dọ̀ ọlọ́run pé mẹ́rin rẹ̀ ó pé kó tó lọ a sì rí olówó tí ó lówó bí ẹlẹ́dà ṣùgbọ́n kò ní fẹ́ yẹyọ ọ̀kan lọ gbogbo eré tí ó sá wípé òun sì fẹ́ fẹ́ mi òun sì fẹ́ fẹ́ mi ó bá ti ṣe báyìí ní ó mọ yẹ̀gẹ̀ ní ó mọ yẹ̀gẹ̀ ní ó mọ yẹ̀gẹ̀ ọlọ́run àti ta ni atóbìnrin àtọkùnrin wa ẹjẹ́ ayédu stẹ́rìn mọ́ba tó ní wá lọ́wọ́ àìfọkànlẹ̀ kọ́lọ́run lójọ́pọ̀ ayé rẹ̀ ó dànù obìnrin náà bá sì fẹ́ ṣe kinní fún yàn bá bá fẹ́ tìtì fọ́kọ̀ ọkùnrin wọ́n mọ style tá máa ń tìtì fọ́kọ̀ ọkùnrin yóò kọ́lé yóò ṣe gbogbo ẹ̀ yóò ti kunlé yóò ti ṣe gbogbo ẹ̀ ó kọ̀ tó láti ó kó lọ ní ó lọ bá mọ́ mú mọ́sálásí bí ẹ̀dá pẹ̀ bá ń sọ fún bàbá Gani pé mo lọ sí sáìtì ọ̀dọ̀ mi tí wọ́n bá mi bẹ̀ wọ́n bá lè kó tẹ̀lé wa inú mi ò bá dùn ọkùnrin tó ń gbélé ìyàwó rẹ̀ kó mọ́ ṣàfihàn o kó sì mọ́ kọjá ààyè kó sì kún fún bẹ́ẹ̀ lọ́hùn kò sáburú nínú kó gbé pẹ̀lú ìyàwó rẹ̀ tára rẹ̀ bá balẹ̀ àbí tíyàwó rẹ̀ bá jẹ́ olùpayà ọlọ́run àìpáyà ọlọ́run obìnrin lónìí ó ń dá ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ̀ nínú sẹ̀mí ayé àṣejù ọkùnrin ó ń dá ọ̀pọ̀lọpọ̀ ogun lẹ̀ nínú ayé lónìí ọkùnrin ń ṣe àṣejù bí irun àyà àṣejù abẹ́ ilé sọ pé á jẹ ọlọ́run lórí ìyàwó wa ó fẹ́ ju ìyàwó kan lọ ni tó tún wá ṣe bí ọlọ́run kékeré òun wọlé rẹ̀ bí tiny god gbogbo nǹkan ni ká máa ṣe fún ọwọ́ ìwọ́kàn lápá kalẹ̀ ó kẹ̀dọ́ òkò kalẹ̀ báyìí bí sípò ilé ẹmu wọn kì í sáyé bẹ́ẹ̀ á dá wa fúnra wa kájọ kúnra ẹni lọ́wọ́ ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń gbé lórí ìbò lónìí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wà tó jẹ́ wípé oríire wọn ara obìnrin náà fi sí ṣùgbọ́n kò gbórí dúró ó lè ran bàbá àwọn máa pàṣẹ ni àwọn máa fọ́ lálẹ́ ni ìran bàbá rẹ̀ èbó ó ṣe dúró lu bàbá rẹ̀ ọ̀rọ̀ ọ̀nà bàbá rẹ̀ lẹ̀ lé ló ṣe sí tó bá fi tẹ́ ìgbé mu ṣùgbọ́n jẹ́ kó yíyàwó rẹ̀ pé páyọ̀ ọlọ́run lórí àlámọ̀rí bó bá ṣe rí o sọ tó bó bá ti rí o poknóòsì tó bó bá ti rí o dààmú ara rẹ̀ tó wà láì tí ó ṣe yóò ṣe àsìkò tí ò sí ni arákùnrin ẹrú ọlọ́run kan nílẹ̀ lárúbáwá ó ní ìyàwó arẹwà ìyàwó ìdáàpọ̀ gbogbo ayé ní máa wá bẹ̀wò gba obìnrin ló fáyìn tó báyìí obìnrin ìwá yan ìkan nínú àwọn ẹrú ọlọ́lá rẹ̀ ìwá yan lálẹ́ ó ń bá ṣe sì náà òkè ká sì wà nínú ìlú wọn tá ti lọ́mọ búra tàbí sọ fún gbogbo ọkùnrin ayé wípé ó lè mètè obìnrin tán gbọ́kùnrin bá ní ẹgbẹ̀rún ọgbọ́n só létí ẹyọ kan tóbìnrin ní òun ní ìyá tó bí ẹgbẹ̀rún ọgbọ́n ọmọ ó sì máa dé ìyá rẹ̀ mọ́jọ́ obìnrin ó fètè pa ó ní kékeré bí ọ̀rọ̀ kalẹ̀ bí ọlọ́run gbé sí obìnrin yìí wá jẹ́ ìṣẹ̀lẹ̀ yìí wá ṣẹlẹ̀ láàrin òun àti ẹrú ìnájọ máa ní wọn papọ̀ ẹnìkan wá sọ fọ́kọ rẹ̀ lọ́kọ́ bá ní jẹ́ ká lọ sókè àṣẹ tọ́lọ́run fi sílùú yìí jẹ́ ká lọ sọ fọ́lọ́run ń bẹ̀ ká lọ búra ìyàwó ìwé pé kò sí wàhálà ìbò olóòfẹ́ abúra ni kàkà kí kinní kan pa mí láyò ṣòdòrò fún ìyàwó ìwà wo aṣọ gẹ̀rìẹ̀ ó wá ní ọkọ mi mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín ibi tá a ti fẹ́ lọ búra yìí ó wù mí kó jẹ́ pẹ́ sin láàgùn lọ pẹ́kẹ́ ní kíkan nú ẹrú ẹni tó sì wá lọ pẹ̀lẹ́ sí ìyàwó ìwú aṣọ ó wá fẹ́ra rẹ̀ tí ó wò nínú aṣọ yìí nígbà wọn dá àárín kan tí wọ́n sún mọ́ di òkè tí wọ́n fẹ́ débẹ̀ tán ìyàwó ìbá sún ló bá yíra rẹ̀ mọ́lẹ̀ látòrí ẹṣin wí ní gbogbo aṣọ bá ká lára rẹ̀ lọ́kọ́ súnmọ́ ló sáré páńpà rẹ̀ pé kílélé ẹrú náà sáré gbójú sọ́hùn nígbà wọn débi òkè tí wọ́n ti lọ búra ó ní ó yá ìwọ ìyàwó mi búra pé nìkan ọkùnrin kan kò rí òhò rẹ̀ rí láyé lẹ́yìn òun ọ̀pọ̀ ó ní ìwọ ó lóun búra ọkùnrin kan láyé yìí
kò rí òun rí láyé lẹ́yìn ìwọ ọkọ mi àtúnfi ọkùnrin ẹlẹ́sìn àtúnfi ọkùnrin ẹlẹ́sìn tó gbé ẹsìn tẹ̀ láwọn òun lórí òun ọkùnrin ọ̀hún náà wọ́n sì jọ ń ṣe in tí wọ́n fi kẹ́fín rẹ̀ tẹ́lẹ̀. Allahu Akbar. ó fẹ́ pé bó o ti rí ọgbọ́n tó bó o ti rí onílàáká ètò ẹ̀ gbogbo ẹni ìbọn ò lè pa obìnrin pa ẹni wọ́n dẹkùté fún tí ò mú wàláhì ìbọn bá dé obìnrin fún nígbà ṣètọ́n tọ́lọ̀ ń bínú sí pé alẹ́kò náà kẹwa ó yá jáde ìwà ṣètọ́n ó dẹni ẹni ẹ̀sìpè fún lónìí pàpọ́lẹ̀ ṣètọ́n ya Rabbi ṣètọ́n wá ní wọ ọlọ́run ọba tó dá yé àtọ̀run ja'alta li bani ádámà buyutan wa ma bayti ó kọ́ ilé fún gbogbo ọmọ ànábì ádámà lápapọ̀ wa ma bayti ibo nílé tèmi olúwa ní wọ ṣètọ́n àtàwọn ọmọ ogun rẹ̀ ìtẹ́kùsílẹ̀ àṣìwá kàbẹ́yìtá ẹ lọ mọ́ gbé lọ́jà gbogbo bí èrò bá ti pọ̀ tó ti ń rán Jésù mọ́ gbégbẹ̀ pẹ̀lú wọn ló fi jẹ́ wípé wọ́n ní kò dáa ká jí lọ́jà kò dáa ká kẹ́yìn lọ́jà àṣetáni tó wá ní ìtì ìbèrè tán ó bá wọn ọmọ ànábì ádámọ̀ ní tí wọ́n fi máa ṣe sọ́yìdì tán bá fẹ́ sọdẹ nǹkan ẹ̀dẹ́dẹ́ ó fún wọn ní iṣẹ́ ẹ̀dẹ́dẹ́ tẹ́mi bá fẹ́ mú nǹkan tí n bá fẹ́ dé ọdẹ kí ni màá fi mú wọn ní àtẹ́tùkà nìsà mo fún ọ láwọn obìnrin gbogbo ẹni tí wọ́n tẹ páńpẹ́ tí wọ́n bá yin bọ́ọ̀bù fún yàn tí ò mú wà lẹ́ obìnrin ó mú obìnrin ó mú gbogbo ọkùnrin lákànfẹ́ jẹ́ ká mọ̀ wípé yéé jowú àjẹjù yóò máa fa ọkọ̀ ìlọsíwájú rẹ sẹ́yìn ni má wo ìyàwó rẹ bí ẹni tí ò yẹ kọ́lọ́hún ó kẹ́ òbí kan ló bí òun náà wọ́n tọrọ àdúrà lé lórí nígbà wọ́n rán lórí asán wọ́n fẹ́ kó náà dé èèyàn ni olú ẹbí tiwọn náà nù wọ́n ló ń lòkulò mọ́ pa fún wọn bàbá àtìyá àti ẹ̀ náà ń fowó àdúrà lẹ̀ pa àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run páwa náà lọ́mọ má báyé rẹ̀ jẹ́ torí pé wá fẹ́ wọ̀ àṣòwò ẹrú kí ló dé tó mú obìnrin bí ẹrú slavery lọ́pọ̀lọpọ̀ àwa Yorùbá làá máa ń fẹ́ kóbìnrin ṣe modern and slavery ìṣòwò ẹrú ìgbàlódé làá máa ń fà àwọn obìnrin wá ṣe tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ó ní ó pọnmi ní ó lọta ní ó fọṣọ ní ó gùn yẹn ní ó ṣebẹ̀ ní ó ṣe kí ló dé ó lò ó gbó báwọn bá sọ bí wọ́n bá ṣe kíní jù bá sọ bá ṣe rí ó jẹ́ quality tó bó bá ń wọ̀ kó ń fọ̀ kó tó ń tún wọ̀ tó ń fọ̀ tó tún tún wọ̀ tó ń fọ̀ tó tún tún wọ̀ tó ń fọ̀ yóò lásìtà àwọn yòókù ìjọ ẹgbẹ́ bá wọ tiwọn tí ó ti funfun aṣọ kan náà lẹ́sìn jọ wọ̀ ṣùgbọ́n quality wọn ò ní bára mọ́. wọ́n fún ọ ìyàwó láàrin ọdún 5 péré ìyàwó rẹ ti ń bẹ́ẹ̀dì rìn ó ti bá chásìsì rẹ̀ ó ti bá chásìsì jẹ́ mọ́ láà ìyàwó rẹ wá dàbí ọmọ 72 kò sì sí ìpé 40 ó ti fi dààmú ṣeléṣe ẹ má jẹ́ ká wá dààmú fún wọn nítorí pé wọ́n dá wọn mìndílì ilẹ̀ ahwaj adá obìnrin láti ibi ẹ̀fọn àtọwọ́ òsì ìsá àrẹ́tà ìsìláhà tó bá ló fẹ́ tún ẹ̀fọn àná sí kàṣáltà ha wàá kan wàkásírù ha tọ̀láàpù ha sórí kíkà tó kàn ní pé o kọ́ ọ́lẹ̀ olóòfẹ́ mọ́ káàsì kan obìnrin pààfó obìnrin mọ́ aláàlú ni níbi àfẹ́ra wa mọ́ ó yẹ ìyà wa aláàlú nínú Islam fara mọ́ ṣùgbọ́n hábùgádùlẹ̀ aláàlú ilallah aláàlú tó bí Ọlọ́run lójú rùn láyé kí mọ́mìnì méjì táyé fi ẹ̀rín sopọ̀ kán wá láwọn fẹ́ fẹ́ fún túká gbogbo ọkùnrin mo kàn fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ ẹ lọ gbọ́ kínní yìí àìsàn mẹ́ta kan wà fóbìnrin ẹ̀yin ọkùnrin ẹgbọ́ dókítà tí ó wò wọ́n àwọn ebi tẹ́ ń gbọ́ mi yàrá sábì à ń gbọ́ yín gbogbo ní tẹ́ bá ń gbọ́ wa iṣẹ́ olóòfẹ́ tí ò láìkẹ́ bá wa ṣẹ̀ àní àìsàn mẹ́ta kan wà fóbìnrin dókítà tí ó wò wọ́n àìsàn àwọn ebi àkọ́kọ́ nínú ẹ̀ ni pé bóbìnrin bá rẹ́ni kejì yóò jowú dandan ni kódà bí obìnrin ti pé 80 years tẹ́ wá fi ọmọ 25 years lé ẹ̀rọ owó ṣe ń wò mí èyí ti tẹ́lẹ̀ náà yá ẹ̀rọ owó ṣe ń wò mí
ẹwọ bó ṣe ń wò mí ò lẹ́kọ̀ọ́ láti ilé ọ̀dọ̀ yín yóò jowú dẹdẹ ni ìwọ náà wo ṣèbówù ló fẹ́ pàwọ́ náà ló torí rẹ̀ pé òun léyàwó rẹ̀ lọ ṣéèṣì ẹ lọ́kadà fi kọ́ ọ lẹ́sẹ̀ ọ̀tún ó sábẹ̀ mọ́ ṣéèṣì káàkiri ó fẹ́ mọ́ téèyàn káàkiri ó jẹ́ fáàrí báwọn ọkùnrin wípé mo níyàwó méjì ní orí ibú ni bóbìnrin kó sọ pé àwọn ọkọ méjì ní iṣẹ́ mi bóbìnrin kan bá ṣe mistake sí ọkùnrin ń ta àwọn Yorùbá wọn máa ń sábà sọ bẹ́ẹ̀ àgà àwọn ọlọ́láwa bí kùdẹ̀kùdẹ̀kù wọ́n ní wo bí mẹ́ta ẹni mo gbé sílé èmi ò rí bí obìnrin kan ti bínú bọ́ọ̀lẹ̀ inú mọ́tò rí pé wo bí báyìí mẹ́rin ẹni mo nílé nǹkan bàjẹ́ nù wọ́n ti kó palliative tán lẹ́nu àìsàn mẹ́ta kan wà fóbìnrin ẹ̀jẹ̀ máa sọ lọ dókítà tí ó wò wọ́n sanwó ebi ẹ̀yin ọkùnrin ẹ̀gbọ́ àkọ́kọ́ ni pé bóbìnrin bá rẹ́ni kejì yóò jowú dandan ní ẹlẹ́ẹ̀kejì bó bá sọ̀rọ̀ méjì sí ilẹ̀ ó lè parọ́ a máa rí bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ni pé bóbìnrin bá fojú kówó dọ́là nílé ayé kókọ́ láti bẹ́ẹ̀ ni ó gọlọ kókọ́ láti bẹ́ẹ̀ ni ó gọlọ tí ẹ bá ṣe rí àwọn ìyá wa kọ̀ọ̀kan tí wọ́n wojú owó ojú wọn wò níbi ayédè lónìí obìnrin wo ló fẹ́ dúró dòsì mọ́ obìnrin wo ni ò fẹ́ ṣe mékọ̀pù nínú ayé nísì tí ó ṣe mékọ̀pù tẹ́ẹ̀ ní dààmú mọ́ tẹ́sí mẹ́ńbílòpù yọ ọlọ́mọ fẹ́ lòmìn tí ó wà mọ́ gbọ̀n rìn tí ó mọ̀ kùnìrì lọ obìnrin ń kó náà rìn nísìnyí gbogbo aṣọ tí wọ́n ń wọ̀ olówó ńláńlá ní kì í ṣowó kéékèèké owó tó bá dé ìṣòwò kéékèèké ó bá fẹ́ kó bèrè rẹ̀ ó jẹ́ nọ́mbà 1 wàá ṣènáwó nọ́mbà 1 lé lórí kú ó tọ́jú ìyàwó rẹ̀ ìtọ́jú ò tún yọ lára ọmọ ó fún wọn lẹ́kọ̀ọ́ ó fún wọn gbogbo nǹkan ó wá dé wá ń béèrè ẹ̀tọ́ wá ń jà sí tí ò tó ọ̀pọ̀lọpọ̀ tí sì ń fa ogún gbóná yìí nínú mọ̀lẹ́bí àkọ́kọ́ náà ní lack of communication adùnkàkàlù ká bára ẹni sọ̀rọ̀ àti láàkì àbára wa sọ̀rọ̀ igi lónìí ọkọ àti ìyàwó wọn communicate mọ́ bí jọun ó rí ìyàwó rẹ gẹ́gẹ́ bí ẹnì kejì rẹ gẹ́gẹ́ bí aṣọ ara rẹ ó tún lẹ́nìkan níta tí o tún ń wò gẹ́gẹ́ bí pé ọ̀dọ̀ rẹ̀ làṣírí rẹ ti gbòjù gẹ́gẹ́ bẹ́ẹ̀ lóbìnrin náà kó o rí ọkọ rẹ gẹ́gẹ́ bí ẹnì kejì rẹ alábàárò rẹ ò rí bí èèyàn rẹ ó ń fi ike ó fi ń gbóúnjẹ kọkọ ó sì ń fi kúlà gbóúnjẹ lọ fálè ayé rẹ ò ní dá o ó ń kí ọkọ nínà ró ó wá kí bísánà àsàlátù yín kúnlẹ̀ torí kíni bó bá kọ́kọ́ rẹ ó nà ró ó wá kí bísánà àsàlátù káàrí kùsà wọ́n kúnlẹ̀ wọ́n fẹsẹ̀ kúnlẹ̀ bọ̀ láti ẹ̀yìn mọ́sálásí wá síwájú bí bísánà wà nítorí kíni Ànábì ní táwọn bá lè pàṣẹ pé kí ẹ̀dá fún ẹ̀dá mi ìní ìní kí gbogbo obìnrin ayé láti ní balẹ̀ fọ́nà nǹkan bóyá ẹ̀mọ̀ fórí ní balẹ̀ kọ́kọ́ yín àdìsí Ànábì ní mutafakun alayhi àdìsí tẹnu kò lórí ẹ̀mí wọ́n yí ìpín law kuntu amira ahadan an yasjuda li ahadin la amartu nisaa an tasjudna li azwajihinna tápọ̀ pàmí láṣẹ kí n fún yàn láṣẹ pé ẹ tún máa tẹ́ balẹ̀ ẹ máa forí kanlẹ̀ fún ìpẹ̀kan ní ìbálẹ̀ ẹ forí kanlẹ̀ fáwọn ọkọ yín ẹ̀yin obìnrin ayé ṣé ń gbọ́ ọlọ́run bá wá gbé ẹ̀yin ọkùnrin léyìn tó wá ní kẹ́ ẹ fi máa báìtì wọ ọlọ́run èyí tọ́lọ́run gbé ọ ó ti fi báìtì wọ ọlọ́run lára ìyàwó rẹ Al-Kùránì ní bí ẹ bá fẹ́ ìyàwó tó ní sùúrù ẹ má tọ́ níjà ẹ má tán ní sùúrù ẹ má wá ọ̀rọ̀ burúkú jáde lẹ́nu rẹ wo ẹni tẹ́ ẹrí tó ń tijú yẹn tó mojú tì yẹn wà láì ó mojú yẹn bóbìnrin bá ń pín ẹ lé mọ́ tì í lu ògiri tó bá kọjú sí ọ kò ní í ṣeé ṣe kò ní í sì fún ọ láti àjọsí ẹ padà sí situation tàná mọ́ níjẹ́ obìnrin bá fi lè ya wèrè mọ́ ọ lọ́wọ́ wà láì wèrè ó máa nípa sí i ó bẹ́tà kó o máa lò ó lásìkò tí ń gọ̀ fún ọ ò ń gbowó lọ́wọ́ obìnrin ò ń gbà lọ nídìí rẹ̀ ò ń gba gbogbo nǹkan lára rẹ̀ ó tún wá lè mọ ìwọ Ọlọ́run lára rẹ̀ fún wọ́n fowó ọ̀hún ṣe zìnà
ó tún fowó ọ̀hún jẹ̀jẹ̀kújẹ ó fi ń ṣèṣekúṣe ó fi ń rìnrìn kùnrin ó rí pé tí ọlọ́run ò bá tiẹ̀ tí ì ṣetá àti mú ọ ó rí pé ayé yìí gangan nílẹ̀ ó ti dá fún ọ. Gbogbo àwọn ọkùnrin àbáwo obìnrin à ń sọ̀rọ̀ nípa owú jíjẹ owú gbóná nínú ìgbéyàwó kí ló ń fà á? Ẹlẹ́ẹ̀kejì nínú tó ń fà á hadmo tukọ̀ àwọn hadmo takuwa àìní ìparí ọlọ́run lórí ìgbésí ayé ẹni nínú ilé. Ẹ páyọ̀ ọlọ́run, ẹ fi tọlọ́run ṣáájú, ẹ gbé ọlọ́run sáàyè tọlọ́run wà, ẹ fọlọ́run níyì rẹ̀. Tí ẹ bá gbé ọlọ́run síwájú ni yóò máa gáàdì yín, kò ní jẹ́ kẹ́ ẹ ṣìṣe. Ṣùgbọ́n ẹ ti fi tó yẹ kẹ́ ẹ fi síwájú sẹ́yìn nítorí ara yín tí ò balẹ̀. Ẹni ara rẹ̀ ò bá ti balẹ̀, tí ẹnu rẹ̀ ò balẹ̀, ẹ jẹ́ kó yí onítàn, ọkàn rẹ̀ ò ní balẹ̀ láyé. Allahu Akbar. Kí ọkọ farabalẹ̀ fọ́lọ́run lára ìyàwó ẹ̀, ìtọ́lọ́run fẹ́ ṣe ló ṣe gbà fọ́lọ́run, gbà fún gbọ́rọ̀ bí ọlọ́run gbé sí. Ó wá níyàwó rẹ̀ lo búrùjì rẹ̀, sóò ní búrùjì láyé táǹkọ̀ fún pé ṣẹ́ńtẹ́jì búrùjì rẹ̀ ẹ̀ sá búrùjì rẹ̀ ò torí abẹ́ owó búrùjì ó sì tó ló mú wáyé. Ìyàwó lo búrùjì rẹ̀, òun wọ́sọ òun agbádá ó tó ń kó sẹ́ẹ̀sì. Wá níyàwó lo búrùjì rẹ̀, mọ́tò kúkú gbé búrùjì àwọn màmá rẹ̀ náà kó papọ̀ fún ìyàwó kan kúkú máa bọ́ yín lò ó sì máa tọ́jú yín. Ìyẹn tọ́jú rẹ̀ ló ń lo búrùjì rẹ̀, kálukú wá pẹ̀lú búrùjì tara rẹ̀ ni. Ìwọ̀n búrùjì agolo sóró tán fún ọnu. Ọlọ́run wá padà wá gbé ọtẹ ẹni tó ní àgbà rẹ̀ lọ́dọ̀ ọmọ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Má jẹ́ fọ́, má ṣe àṣejù, nítorí àṣejù ọmọ ìyá ló jẹ́ fún àṣesá. Ìwọ obìnrin náà, ọlọ́run kẹ́ ó gé ọ, agboolé ni wọ́n ti bí ọ, ibi wọ́n ti bí ọ kódà kò fẹ́ẹ̀ ṣe é mú yàn wọ̀. Ṣùgbọ́n pọ̀ náà ní onílọ́kì ọkùnrin gidi tó ń tọ́jú rẹ̀ tó ń ṣe dáadáa pẹ̀lú rẹ̀, mẹ́jà ṣe jù ó wọ̀. Wọ́n ló sọ pé iye kan tí ó fún ẹ, wọ́n ló tó ti ní òtó mọ́. Lówó tó yẹ pé tán bá kórù rẹ̀ lé màmá rẹ̀ lọ́wọ́, yóò kó gbogbo alásàlá tí wọ́n jọ pé ẹ bá ń dúpẹ́ ọ̀pọ̀ lọ́rùn ọba, àwa kan sá ara sọ lọ́rùn ọba. Owó òun nígbà lọ́sọ̀ọ̀sẹ̀ ló kún ní òtó yìí, orí adé yìí yó. Kíkálukú gbé ọ̀rọ̀ fíbi ọlọ́run bá gbé sí. Ẹ jẹ́ ká play ìfẹ́ pure love nínú ṣẹ̀mí wa, nínú mọ̀lẹ́bí wa. Níjọ́run àwọn bàbá wa máa ń sọ lọ́rọ̀, wọn ní bí ọkùnrin gidi bá wọlé tó bá ìyàwó ẹ̀ tó kákò sínú ilé. Ṣé rí àwọn ọ̀rọ̀ kan, àwọn akẹ́kọ̀ọ́ wà tó yẹ pé tó bá sọ lọ́rọ̀ tí ò bá wọ̀ kọ́ lórin, kí ṣe lẹ́fẹ̀ẹ́ fi ṣàwádà. Ẹ̀rà tá a wà yìí, ẹ̀rà tójú ti là ní oríṣiríṣi nǹkan tó lè fi múnú ọkọ rẹ dùn. Máa ń gùn tọkọ rẹ ti máa dunnú, máa ń gùn tíyàwó rẹ ti máa dunnú, ibẹ̀ ni ó máa gbà yọ sí. Má sáré wípé ọkọ rẹ ṣe spáàkì rẹ, ìwọ náà ó gbẹ̀san padà. Ibi mo fẹ́ gbẹ̀san lẹ́lòmíì ti ṣubú. Ibi mo fẹ́ gbẹ̀san lọ́lọ́run ti gbọ́ láwọ́ ẹlòmíì. Ọlọ́run a máa kẹ́ ẹlòmíì níta, ó sì ní ó máa fara mọ́ ìnira kan nínú ilé. Níparí wáàsí, ìyá wa tí àkókò bá ti tó ẹ fún mi ní signal. Okay. Níparí wáàsí, arákùnrin ẹrú ọlọ́run kan ó lóun fẹ́ fẹ́ ìyàwó. Ló bá wọ àárín ìlú, ó sàárín káàkiri, ó lọ mọ́sálásí, ó lọ gbogbo ẹ̀. Nígbà tọ́lọ́run ó ní ó pàdé ìyàwó orí tiẹ̀. Ó bá pàdé arábìnrin náà, ó rí bó ti wà sí, ló bá ní wà arábìnrin bó ní sàmọ́ pé àwọn ọkùnrin ń ṣìnà, ètò ẹ̀sìn ìṣìnà ló ń fẹ́ ṣe, ó fẹ́ fẹ́ ìyàwó ni. Ọkùnrin tó bá pàdé obìnrin oríṣiríṣi ọ̀nà là máa ń gbà bá obìnrin sọ̀rọ̀. Bóun tí àgbọn kọ́ wọ́n ní násẹ̀rà tún. Bá ti rọ́kùnrin tí kan wo obìnrin kan lọ báyìí ní pátí, tí ń wo lọ báyìí tọ́rùn rẹ̀ yín ibi tí àbá bàbá yìí, tí ń wo lọ tí ń wo báyìí, kíní kan ti ń sọ lẹ́mìí rẹ̀ mú. Ṣùgbọ́n bí àwọn ọkùnrin ti ṣe tó lajúdé, yóò tún gbé ìyàwó rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ nínú mọ́tò, yóò sì tún máa wo obìnrin kan. Tó bá wá fẹ́ wò tó fẹ́ rí wò dáadáa, yóò tún wá pe ìyàwó rẹ̀ gẹ́gẹ́ ní òwà pèpè dalí. Ọbọ̀ ìrọ̀mọ̀ yìí kó ṣe múra ni. Múra òṣì tó mú. Bẹ́ẹ̀ ni o, ó fẹ́ wò ó kó lè bá àráyè wò dáadáa ni o. Ìyàwó tó bá nílà ká ìyá ọ̀gbẹ́ni wo bí ìpara, mọ́ wù ọ̀nà ọbẹ̀ mú. Ó kọ̀nà ọbẹ̀ kọjú sí dáhùn lọ.
àwọn obìnrin jọ̀hún tí ọkọ wọn bá wá wọlé tí ọkọ wọn bá wọlé tí wọ́n bá ń bínú àwọn bàbá wọn wà ní ọkùnrin ó súnmọ́ ìyàwó ẹ̀ ó wá fọwọ́ lé léjì ká pé máa dàlí ṣé bàbá mi ló bá ẹ wí ni alótì tún sọ fún pé ṣé màmá mi ló bá ẹ wí ni alótì táwọn ẹ̀gbọ́n mi lọ bá ẹ wí ni alótì tó wá sọ fún ẹgbẹ́ ó tiẹ̀ fún mi sílẹ̀ jù ókè sáwọn àbúrò mi lọ bá ẹ jà ní alótì àwọn ọkùnrin náà àwọn bàbá wa náà wọ́n kọ orú àwọn orin bá láti múnú ìyàwó dùn ipò dáa ṣé tèétà ṣe lánàá yẹn ní òtẹ́ lọ́rùn ni a ní ẹ. Allahu Akbar. wàá wá pa clay tó mọ pàyàwó rẹ sí ó kàn gbọ́dọ̀ jọkọ tí ó mọ̀ ṣe bí jagunjagun nù lé wọ́n gbé sójà dúnú lé bó ṣe rí ojú ọkùnrin tó bẹ́ẹ̀ àwa ọkùnrin mo le púpọ̀ kódà ó bá lè jà bá sà bó bá dénú ilé ó sọ̀kalẹ̀ pátápátá nígbà bá fẹ́ lọ́dọ̀ ìyàwó rẹ̀ lọ́dọ̀ wá bí àfà ẹ̀túláwà ní orí ẹ̀túláwà ní ọmọ wọlé ọmọ wílà àmì wọ̀ nígbà bá túláwà ní tó gbé yà lẹ́jà kí ló yá ẹ bá bá tẹ́ wọ̀ àbó bọ̀ ẹ bá gbó tẹ́ wọ̀ ó yá kí ló yá ẹ wọ náà balùwẹ̀ lọ wẹ̀ ló mọ̀ jẹ́ ń wẹ̀ ó sì sàálù mo ní ká ẹ lọ wẹ̀ kò sí sóòfin bí ìtẹ́ ìbá ti lè wẹ̀ ọkọ̀ tó sáré lọ nígbò bá lọ léwẹ̀ ìyẹn ká pé bí ẹ ti máa bomi ara ni tí ẹ ṣe ìtàmọ̀ sítáàbù ẹ wo táìmù fún 1 minute 20 seconds ni ó lò ó ti wẹ̀ tó ó ti bọ́ ọ̀tà padà ó yá mo ti wẹ̀ tó ìkíni ẹ wẹ̀ tán ní kíni ẹ paná nígbò bá tó paná tán ní láìkí tó ń ṣe fún mi yóò bẹ́ẹ̀ ni àwọn ọmọ ò tí ì sùn àwọn ọmọ ti sùn aláwọn ọmọ ò tí ì sùn ok Kuduti yóò dákẹ́ Zainab yóò dákẹ́ Cousin yóò dákẹ́ nígbà bá débi orí ẹlẹ́ẹ̀karùn-ún tí wọ́n bí inú ọmọ pé lókùn èyí bá ní dájú ìgbé mi ò tí ì sùn ó ní bàbá bá ní olórí wọn pé ọlọ́ọ̀ni obìnrin fún ọ sùn bo òun rò pọ́n bẹ́ẹ̀ bisikíìtì ni àwọn tí ń ṣẹlẹ̀ láwọn ìgbésí ayé agboolé rèé ṣùgbọ́n bí wọ́n ti fi ìfẹ́ lò bí wọ́n ti fi ìfẹ́ gbé ó mọ̀ jẹ́ kí wọ́n bímọ méje tó ń ti bá ṣe bí méje o méjèèje ni wọn ló jẹ́ èèyàn lójú ayé wọn kan tó kú. Allahu Akbar. àwa tá à ń fètò ó sì lónìí tá a láàfẹ́ bí ju méjì lọ àkọ́kọ́ ìkan yọ fóònù ìkejì yọ sáyà wọ́n wá ní ìwọ ló mú fóònù àti ọ̀rọ̀ ní náà ní kọ́lẹ̀ mi mú fóònù sáyà lè mí yọ ọlọ́mọdé àdó lórí burúkú ọmọ kẹ́gbọ́n ó yọ fóònù káàbọ̀ ó yọ sáyà tó gbogbo ọ̀rọ̀ ẹ ká gbé ilẹ̀ fọlọ́run ẹ wá já gbà fún ẹnì kejì wa lágbàdénú kádẹ̀gbà kádàrá ẹ̀yin ọkùnrin obìnrin ẹ̀yin náà wá gbọ́ orin yìí ẹ já kọ́ fáwọn ọkùnrin náà ẹ̀yin obìnrin kò sọ́kọ̀ ní ilẹ̀ yìí mọ́ ṣé ń gbọ́ o kò máa sọ́kọ̀ ní ilẹ̀ yìí mọ́ o àforítì ló kù fóbìnrin kò sọ́kọ̀ ní ilẹ̀ yìí mọ́ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. mo lérò pé a ti padà àrètàn báyìí yá wa àti ká tún tẹ̀síwájú ni. alihamdulilayi rabbil alamin. tó bá jẹ́ pé bóyá máìdì o tabarẹ́ni tó bá fẹ́ pè wọlé but ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń kí yín wọ́n ní jazakallahu khairan wọ́n ní àwọn really appreciate wọ́n dẹ̀ sọ wípé láìpẹ́ náà àwọn tún expect yín pé kẹ́ má pẹ́ kẹ́ tó padà wá sórí platform wa láti wá fún wa ní ṣókí lọ́bẹ̀ oge àbí ọlọ́run Allah subhanahu wa ta'ala kó ṣe dáadáa fún gbogbo wa èyí tá a gbọ́ yìí tá a bá lọ a lè rí owó láti fi rà gan ṣe mọ̀ wípé kí ọlọ́run Allah subhanahu wa ta'ala kó ṣe dáadáa fún wa ni nǹkan tẹ́ fi parí ẹ̀ tẹ́ fi kó ńlẹ̀ yẹn gangan wípé ní ayé ìsìn tó wá jẹ́ pé mi ò fẹ́ bímọ ju méjì lọ mi ò fẹ́ bímọ jẹyọ kan lọ mo fẹ́ fètò sọ́mọ bíbí òun ló wá wà nílẹ̀ ọkọlọ́run wá fún wa tọ́ ló wá kù báyìí sìn
torí wípé kí ni gbogbo ìgbéraga gbogbo ẹ tí wàá wọnú ara wọn, ìyàwó ti ní ìgbéraga, ọkọ náà ní ìgbéraga, báwo wá la ifẹ́ rọ́nà lọ pẹ̀lú nǹkan tẹ́ sọ wípé àfi tó bá jẹ́ pé a wá lo bẹ̀rù ọlọ́run ká wá padà lọ mú bẹ̀rù ọlọ́run, because nígbà míì wà ọkọ máa believe wípé òun ní bẹ̀rù ọlọ́run, whereas I understand tí ò tiẹ̀ tí ì tó nǹkan kan rárá bẹ́ẹ̀ náà nìyàwó máa lóun ní bẹ̀rù ọlọ́run, ìbẹ̀rù ọlọ́run ni mo fi ń bá ẹ lò tí ò dẹ̀ tó nǹkan kan tán tí ẹ tó téèyàn máa dàbí pé kí lẹ wí àfà. ìyàwó náà máa sọ pé òun bẹ̀rù ọlọ́run tí ò sì bẹ̀rù ọlọ́run. bẹ́ẹ̀ ni tí ò dé sí bẹ̀rù ọlọ́run yẹn ń bẹ̀, bẹ́ẹ̀ náà la máa rí àwọn àáfàá mi, ẹ máa bá ṣéwù mí gan tó jẹ́ pé ẹ máa ṣe rákàdédè lẹ́yìn ẹni tó máa ti ẹ̀ lè bá bẹ̀rù ọlọ́run kankan bẹ̀, níbi tó jẹ́ pé àáfàá mi gan máa ti nà ìyàwó lánàá bojú àná àdájú délẹ̀, kí lẹ wá expect fẹ́ni tí ò tiẹ̀ gbọ́ alif bàtà tó dẹ̀ sọ pé òun kírun ni, ibi tí mọ̀ tòun mọ nìyẹn, àfikún lọ́run kó ṣàánú wa. Ṣé tẹ rí ibi tí ilé ayé tó dé ní lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí, bí nǹkan tẹ sọ ni kọ́lọ́run má gbèṣù láyè lórí wa ni, èṣù yẹn gangan ni ká máa bẹ̀ pé kọ́lọ́run má gbà láyè lórí wa àti nílùú òyìnbó àti ní nàìjíríà ni ó ń ṣẹlẹ̀ kákàkiri ni especially nàìjíríà ní tó jẹ́ wípé percentage ọkùnrin ni òṣìṣẹ́ tó pọ̀ nínú percentage ọkùnrin òun ni òṣìṣẹ́, obìnrin ló jẹ́ pé bóyá tán báyìí mú CV lọ síbì kan, obìnrin yìí ní pẹ́pẹ́ fúrú, bóyá a fẹ́ ta nǹkan kan, a fẹ́ ṣe wóróbo, a fẹ́ lọ tà á lọ́fíìsì, ọkùnrin mélòó ló especially ní ọ̀dọ̀ àwa Yorùbá àti ìgbà ọmọ yìí ló jẹ́ pé ẹ máa rọ́mọ Ìgbò tó lè kiri pure water, ẹ máa rọ́mọ Ìgbò tó lè sáré sí ibi sáré sọ̀hún. Ṣé wọ́n mọ̀ ìpẹ́rù ọkùnrin tó bá jẹ́ pé ó kàn jókòó, ìyàwó ló máa sanwó lé, ìyàwó ló máa sanwó kinní kan, tírú ọkùnrin yẹn náà bá tún sọ pé òun tó wá fẹ́ lọ ní girlfriend ládùúgbò, ẹ mọ̀ pé kò sígbà tí òkèlè tẹ́ sọ yẹn tí ò ní jábọ́ sínú omi tó fẹ́ fi fọwọ́. Àfi kí Ọlọ́run Allah subhanahu wa ta'ala kó ṣe dáadáa fún wa. I really appreciate yín I really appreciate yín o, àdúrà wa gbà, àdúrà yín náà gbà, ibi tọ́lá yín dé ọlá yín ò ní takú síbẹ̀ o. Tí ìmọ̀ yín lágbàáyé wọ́n máa mọ̀ yín ju báyìí lọ nínú ọlá ńlá ni o, nínú òkìkí, nínú ìfọ̀kànbalẹ̀, àwọn ọmọ yín Ọlọ́run á bá wa ṣe wọ́n lọ́mọ lóríire, Ọlọ́run á bá wa ṣe wọ́n lọ́mọ alálùbáríkà, Ọlọ́run á ṣe wọ́n lọ́mọ tán máa fi máa tọrọ pé àwọn ọmọ lágbájá ni ọmọ alájì básì nìyẹn, ò mọ̀ wọ́n ni àmọ́ṣá alátabarákàlà, tó bá lọ sí ọ́fíìsì yẹn àwọn lọ́n control ló bẹ kàn sọ wípé lágbájá ni ọmọ àwọn máa sign fún ẹ, bẹ́ẹ̀ náà lọ́lọ́run ó ṣe. Àti gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá tẹ́yìn tẹ́ máa wò létà náà, Ọlọ́run ò ní jọ́ gbòkó ọmọ káwa mọ́lẹ̀ ní mọ́ sáré ọmọ, ẹ̀mí gígùn àtàláfíà téèyàn fi máa ń lo ilé ayé, àbí Allah subhanahu wa ta'ala kó fi jogún fún wa. Ọlọ́run kó gbàdúrà wa, ibi tó wà gbàdé náà kó má wá takú síbẹ̀, ọlá kún fàyà kún, ọlá ìjẹ́ kan ṣoṣo Ọlọ́run, ọlá ìníkú Ọlọ́run, ọlá la hawla wala quwwata illa billahil azim. Now Sheikh màá wá ní kẹ́ fún aládùúrà báyìí, gbogbo wa ti tẹ́wọ́ àdúrà, báyìí ṣe gbogbo ẹni tó ń wọ́kọ, ẹni tó ń wáyà, ẹni tó ń wáṣẹ́, ẹni tó ń wá ìwé ìgbélùú, ẹni tó ń wá fọ̀kànbalẹ̀ náà, àlàáfíà ni òun ní àgbà ohun gbogbo, ẹni tó ń wá àlàáfíà náà kọ́lọ́hún kó jogún ẹ̀ fún àtẹni tó fẹ́ lọ rìn àjò náà, bismillah Sheikh. tọ́ abẹ́ Ọlọ́run ọba aláàánú gbogbo ayé, ọba alárànṣe gbogbo ìgbà, ọba dúró tì ní bá ní ṣe, ọba arán ní bá ní débẹ̀, ọba tí kì í jáyà, tí kì í bẹ̀rù, ọba tó fẹ́ràn dákun, ọba tó máa ń láìkì jọ̀ọ́, kódà Ọlọ́run máa ń láìkì ẹ̀dá ó takú tí ń lọ́rùn, yóò kọ́ dán ẹ̀dá wò ó lé ọkọ́ mọ́ gbàdúrà rẹ̀, yóò bóyá yóò lọ bẹ nǹkan míì lẹ́yìn òun, tó bá rí pé ní tó dúró lẹ́nu ọ̀nà òun kò tó rí nǹkan míì bẹ̀bẹ̀, ìwọ orí Ṣàngó kò lọ bẹ̀ ni kò bẹ́, òrógùn ni kò bẹ́, ajẹ́pọ̀ mọ̀ mí lọ́lọ́run ó yá wọlé sínú kẹ́ mi, gbére ní kò wá mọ̀ sí níbẹ̀, abẹ́ Ọlọ́run kó dákun kó jọ ẹnì kọ̀ọ̀kan wa, Olúwa jù wá sínú kẹ́rẹ̀ Ọlọ́run. Àmín kún fàyà kan. Ṣé gbére nínú kẹ́ náà? Àmín. Ọlá ìyá lókùrọ̀ máa lè kẹrí. Àmín. Má jẹ́ ká sọ ire ká wá forí ibú ẹ́ǹdì. Nítorí pé kò dá kí ẹ̀dá ó sorí ire kó tọ́ ìdùnnú wò, ó tún wá padà wá máa jẹ ìkorò. Abẹ́ Ọlọ́run kó dákun kó jọ má fi ìbànújẹ́ gbá ẹ̀rín wa lẹ́gbẹ̀ẹ́. Gbogbo ohun tó wu ẹnì kọ̀ọ̀kan wa tá à ń tọrọ, ọbẹ̀ ẹyọ kan yìí náà là ń tọ́jú rẹ̀ sí. Bẹ́ẹ̀ni kó òun ló lówó, ẹni ń fọ́lá òun ló lọ́lá, ẹni ń fẹ́ dùnnú òun ló ní dùnnú, ẹni ń fàlàáfíà òun ló lálàáfíà, ẹni ń foríire òun ló lóríire, ẹni ń fàṣeyọrí òun ló láṣeyọrí, ẹni bẹ́ẹ̀ gbà lóyún ọwọ́ Ọlọ́run lẹni tí ó sáyẹn rẹ̀ wà. Ọlọ́run tó ní gbogbo nǹkan
tí ò wá ní tóun ó fi ṣe. Kò sí ọjà àbìkan tá a sọ pé ọjà bí ọlọ́run ti máa rajà, ọlọ́run èyí náwó ó sì mọ́ bùn àwọn ará ayé lówó. Ọlọ́run ò ní tí ó fọmọ ṣe, ọlọ́run ò ní tí ó fi lé ṣe, kò ní tí ó fi ìwé ìgbélú ibìkan ṣe. Ìlú bí ó wà ta ló mọ̀, àyè bí ó wà ta ló mọ̀, ijó ti bẹ̀rẹ̀ ta ló mọ̀, ijó wo ló ń ṣe bírèkì, ijó wo ni ó sọ pé òun sọlọ́ mọ́. Ọba tí ò ní jó eré, tí ò ní jó ìbínú, tí ò ní jó ọṣẹ́, tí ò ní jó oorun, tí ò ní jó ọ̀sinmi, kò lọ́jọ́ wàhálà, kò lọ́jọ́ bàyàkúrò, kò lọ́jọ́ ẹkún, kò lọ́jọ́ ẹ̀rín. Gbogbo ìgbàkúlẹ̀ àyà omi ìwà fi ìṣáálẹ̀. Ọba tó wà nínú òṣèṣì ní gbogbo àkókò àti ní gbogbo ọjọ́. Ọlọ́run nínú ẹni tó ṣílẹ̀kùn àánú rẹ fún, ọlọ́run ka èmi àti yín náà kún wọn. Àmín kún fàyà kún. Nínú ẹni tó gbé oore fún gbogbo ojú tó ń gbọ́, ojú tó ń wò wá, etí tó ń gbọ́ wa lálẹ́ ìyàtẹni tí ó tún padà máa gbọ́, ọlọ́run ṣílẹ̀kùn oore fún yín. Àmín kún Kí ni fàyà kan wà kún. bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run tó jọ pé ẹ ti rò pé bóyá ọlọ́run ò lè ṣe mọ́. Ọba tí máa ń fúnni ju òbí ẹni lọ, ọba tí máa ń fúnni ju ọ̀gá ẹni lọ, ọba tí máa ń fúnni ju ọ̀rẹ́ ẹni lọ, ọba tí máa ń fúnni ju olólùfẹ́ ẹni lọ. Ọlọ́run yọ̀ǹda àbẹ́rẹ́ ẹni kankan wa fún wa, wọ́n láà kó wọ́n lọ ní gbogbo ohun tẹ́rú ń béèrè lọ́dọ̀, gbogbo ohun tí wọ́n fẹ́ àwọn ò lè ṣe pé, ṣùgbọ́n wọn tá à ń ṣe yìí dákun máa fi ṣàmójúkúrò máa fún wa ní ìtàǹkì ọlọ́run. Ọlọ́lá ilá ìlọ́lá mọ́ fara ni wá, ẹni ń wá ìwé ìgbélú ọlọ́run fún, ẹni ń wá ọkọ̀ ìdùnnú ọlọ́run fún lọ́kọ̀ àlùfáà, sí ọkọ̀ aláyọ̀ adé orí ìdùnnú ṣe fún wọn. Ọlọ́run àlùkùrọ̀ hànìkẹ́ ẹni ń wá aya sí aya àdùnnú fún wọn. Ọlọ́lá ilá ìlọ́lá ẹni ń wẹ́ni tí ó fi gbàwé, ẹlòmíín wá ẹlòmíín tí ó fi gbàwé. Gbogbo àwọn ẹ̀tàn tààrà ní ìbú máa tara wọn táwọn ó gbé ẹlòmíín afẹ́fi ọgbàwé ni a sì kíní kan. Gbogbo ohun tá a bá sá béèrè tá a bá ti fi bẹ̀rù ọlọ́run ṣe tó bá sì jẹ́ pé ayọ̀ ni ló kẹ́yìn rẹ̀ fún wa, ọlọ́run fi lé wa lọ́wọ́ o. Ọlọ́run àlùkùrọ̀ hànìkẹ́ ọlọ́run má padà nínú sẹ̀mí wa, ó sọ pé ò ṣe mọ́, wá láyà balẹ̀, àwa lórí sókè, ṣe wá lógo nínú ẹbí ìyá, ṣe wá lógo lẹ́bí bàbá, ṣe wá lógo láàrin ọ̀rẹ́, ṣe wá lógo láàrin ojúlùmọ̀. Ẹni tí ó mọ̀ wá rí yóò gbọ́rọ̀ ògbógo ni wá, ó sì wá ògo wa kù. Ọlọ́lá ilá ìlọ́lá bó ti wá rí òṣàánú wa tó, ọlọ́run dákun má mú wa kalẹ̀ fún ẹni tí wọ́n tó wa kó máa kọ́ wa lọ́gbọ́n o. Ọlọ́run má kọ̀dà wa o, má dà wá lórí, má yà wá ń wó, má pàgọ́ ọ̀rọ̀ tì wá o. Ọlọ́run àlùkùrọ̀ hànìkẹ́ ọlọ́run bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. تلج الليل بالنهار وتلج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. Àmín kún fàyàkùn, àmín ya Allah. Ẹ ṣé gan ni Jazakallahu khairan, please ẹ bá wa dá love àti like bò wọ́n. Ẹ ṣé gan ni ẹ sheik, ẹ lè kọ́ tiẹ̀ ń bẹ̀ yẹn Jazakallahu khairan. Ẹ ṣé gan ni o. Alhamdulillahi rabbil alamin gbogbo lé. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin first timer wa. Ẹ̀yin tẹ́ bá ti like page wa, please ẹ bá wa tẹ follow, ẹ bá wa tẹ like. A tún wà lórí YouTube náà. Ẹ̀yin tẹ́ bá ti follow wa lórí YouTube, please Dr. Zabby Talk Show lórí YouTube. Ẹ bá wa subscribe náà tẹ́ bá débẹ̀. Ẹ máa rí àwọn nǹkan tá a ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ jẹ́ first timer tẹ́ kí wa. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ará ilé náà. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ti share. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ti share náà. Please àwọn nǹkan tó máa kọ́ wa lẹ́kọ̀ọ́ ni. A kọ́ obìnrin lẹ́kọ̀ọ́, a tún kọ́ ọkùnrin ní ẹ̀kọ́. Kí Ọlọ́run Allah subhanahu wa ta'ala kó fi wá sí ojú ọ̀nà.
ojú ọ̀nà tó jẹ́ wípé ìdínà sọ̀rọ̀tọ̀lì mùsẹ̀kìm àfinimọ̀nà ni, kò sẹ́ni tó lè sọ wípé òun perfect. Ta ni ẹ́ nínú ìgbéyàwó, kódà gan lórí ọmọ, lórí ara ẹ̀, lórí ìyàwó, lórí ọkọ, ibo ló ti fẹ́ sẹ́ pé perfect? Kọ́lọ́hún kó kọ́ wa mọ̀ ọ́ ṣe, kó jẹ́ kí ẹsẹ̀ wa kó dúró déédéé nínú ilé ọkọ ni, tàbí ní ọ̀dọ̀ ọmọ ni, tàbí lọ́dọ̀ ẹbí ni. Ọlá kún fàyà kún, ọlá ìjẹ́kan ṣoṣo Ọlọ́run, láhùn lọ́wọ́ làkú wọ́dà ilà abilà àlè làzí. Á jẹ́ pé ìpàdé wa di ọjọ́ bóyá next week Sunday nìyẹn, inshallah. Tá a bá ti rí bó bá ṣe máa jẹ́, ọjọ́ tó bá máa jẹ́, à send the notification, that is flyer, ẹ lè mọ time tẹ máa pàdé wa ní orí ètò. Please, ẹ̀yin tẹ́ ẹ bá ti like page wa, ẹ bá wa like, gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń dá sí ti charity wa náà, jazakallahu khairan. Ọwọ́ wa ò ní kan sàlẹ̀ àpò, àdúrà wa gbà, ojú ò ní tì wá. Kò jẹ́ bó ṣe jẹ́ nìyẹn. Tèmi ní ti yín ní tòótọ́, èmi ní ti yín ní tòótọ́. Ṣé mo wí ire? Èmi ní tí ní tòótọ́, Dr. Service Sanusi ní ìlú UK ní Newcastle. Jazakallahu khairan gbogbo ilé. Salamu alaikum warahmatullahi wabarakatuh. Salamu alaikum gbogbo ilé o. Tẹ́ ẹ bá ṣe love sí mi, èmi love gbogbo ilé o. Wọ́n love gbogbo ilé. Ẹ lè throw mi ní love o, torí pé kí ni Facebook ò tí bẹ̀rẹ̀ sí ní charge wa. Sister Olúwakẹ́mi, I cite you. Sister Mariam Saka, I cite you, my sister. Alaja Sekino, Salamu alaikum, my sister. Brother Kazim, tàbí ṣé brother ní tàbí sister Abimbola, Salamu alaikum warahmatullahi wabarakatuh. Mi ò rí kọ́mẹ̀ntì yẹn dáadáa. Sister Àjọkẹ́ Ọ̀sẹ̀kínà, Salamu alaikum, ẹ má bínú. Ọmọ mi, brother mi, Bello láti Germany kọ́ nìyẹn. Sister Monsurat, Salamu alaikum. Gbogbo ilé pátápátá ni mo kí, láì má fi èèyàn ọkàn sílẹ̀. Ẹ má bínú ẹ̀yin tí mi bá pe spelling yẹn dáadáa, kọ́ náà kò ṣe dáadáa fún wa. Jazakallahu khairan gbogbo ilé. Salamu alaikum warahmatullahi wabarakatuh. Ìpàdé wa di next week nìyẹn, inshallah. Sister Dara Níjọ, I cite you, my sister. Sister Dara Níjọ, ṣàlàáfíà lẹ́wà. Sister Dara Níjọ, Salamu alaikum warahmatullahi wabarakatuh. Sister Dara Níjọ. Sister Iman, my sister, love you, sister mi. Sister Iman nínú London, Salamu alaikum, Sister Iman.